nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. 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 Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Bàbá mi mà ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ológo jùlọ ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Àtòbí bàbá ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Olóore ọ̀fẹ́ ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. 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 Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, Ọlọ́run bàbá lọ́lá o. Èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ o. Ọlọ́run náà ti tàṣe, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ owó, ó yẹ tó fún bàbá. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ o. Ọlọ́run náà ti tàṣe, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ owó, ó yẹ tó fún bàbá. Ọlọ́run bàbá lọ́lá o, èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ o. Ọlọ́run náà ti tàṣe, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ owó, ó yẹ tó bàbá. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá Jídé, èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run náà ti tàṣe, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe àánú. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ owó,
Oyen tó kún bàbá. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀. Àwọn ọmọ rẹ̀ pé ó zànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀. Àwọn ọmọ rẹ̀ pé ó zànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀. Ìgbà ọmọ rẹ̀ pé ó zànà sórúkọ rẹ̀ o. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀. Ìgbà ọmọ rẹ̀ pé ó zànà sórúkọ rẹ̀. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà tóbi jù Ọlọ́run lágbà o. Ọlọ́run lágbà ẹlẹ́rù ni Ọlọ́run lágbà o. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà tóbi jù òun nìkan ni o. Ọlọ́run lágbà ẹlẹ́rù ni òun nìkan ni o. Kò mọ̀ sẹ́ni bí rẹ̀ mọ́ o. Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. 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 Ọlọ́run àánú mi. Lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. 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 Títí láéláé lèmi yóò máa gbé ọ̀gá o. Títí ayé lèmi yóò máa gbé ọ̀gá. Ní gbogbo ọ̀nà lèmi yóò máa gbé ọ̀gá o. Lèmi yóò máa yìn ọ́. Lèmi yóò máa gbé ọ̀gá. Lèmi yóò máa yìn ọ́. Ó ṣe bàbá àgbà o. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́. 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 Jésù lálágbára ńlá ńlá. Jésù lálágbára ńlá ńlá. Jésù lálágbára ńlá ńlá. Jésù lálágbára ńlá ńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá ńlá. 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 Ó jókòó lórí
ìtẹ́, ẹ wo adé orí rẹ̀, ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá ńlá, Jésù alágbára ńlá ńlá ńlá, Jésù alágbára ńlá ńlá, Jésù alágbára ńlá ńlá o, Jésù alágbára ńlá ńlá, ó jókòó lórí ìtẹ́, ẹ wo adé orí rẹ̀, ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá ńlá, 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 ó jókòó lórí ìtẹ́, ẹ wo adé orí rẹ̀, ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá ńlá, èmi wọ́n ló fọ́ ọ̀dálẹ̀ ayé, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Èmi wọ́n lórí agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ògo rẹ̀ tàn kárí gbogbo àgbáyé o, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Èmi wọ́n lórí agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Jésù Olúwa wa, Jésù mi o, Jésù mi o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Jésù Olúwa, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Jésù bàbá àgbà, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ọba agbógun mi màmá lóyún, arógun màmá sáhó, arógun màmá sójó. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ọba agbógun mi màmá lóyún, arógun màmá sáhó, arógun màmá sójó. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ọba agbógun mi màmá lóyún, arógun màmá sáhó, arógun màmá sójó. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́, ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ọba agbógun mi màmá lóyún, arógun màmá sáhó, arógun màmá sójó. Ẹ bá mi ké Jésù gbogbo ìṣẹ́. Ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó
ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó mà ṣeun mi. Jésù mi o, ó ṣé o, ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó mà ṣeun mi. Ó mà ṣeun mi, mà ṣeun mi, ó mà ṣeun mi. Ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó mà ṣeun mi. Jésù mi o, ó ṣé o, ó mà ṣeun mi, ó mà ṣeun mi, ó mà ṣeun mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ìwọ tó mú mi rin ìrìn àjò àná ní àtàlàfíà. Ó mú mi sùn ní àtàlàfíà. Ó pa mí mọ́ lójú oorun mi. Ó wá tún jí mi ní àtàlàfíà. Ó tún fún mi láǹfààní láti wá gba ìrè ọ̀tún níwájú rẹ̀ ní àtàlàfíà. Bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé ṣé bàbá gba ọpẹ́ àti èmi. Èbè àìní mọ́ bẹ̀rù mo dá gbogbo ìyìn àtògo padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé ṣé gba ọpẹ́ àti èmi. Ìbẹ̀rẹ̀ òpè àárín gbogbo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé ṣé gba ọpẹ́ àti ìyìn. Ìwọ tó mú mi rin ìrìn àjò àná ní ayọ̀ àti àlàáfíà àti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni. O sì bùkún mi nínú gbogbo ìrìn àjò yẹn. O tún mú mi sùn ní ayọ̀ àti àlàáfíà nípa agbára àti àṣẹ rẹ̀. Ọ̀pá mímọ́ dáàbò bò mí nípa oore ọ̀fẹ́ àtàánú ẹ̀ tó ga jùlọ. O tún mú mi jí ayọ̀ àti àlàáfíà nípa gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni. Àdé o tún fún mi náà láti lè wà níwájú rẹ̀, láti lè gba ìrè ọ̀tun mìíràn, láti lè gba ìgbéga ọ̀tun mìíràn, láti lè gba ìṣílógo ọ̀tun mìíràn. Ọlọ́run ayérayé ń bọ̀ mọ́ lórí. Mo sọ wípé ṣé gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn fún gbogbo ọ̀nà tí wọ́n gbà dá mi láre. Ètò ọgbà ṣàṣepẹ́ ọ̀dọ̀ ayé mi tó gbà ṣe mí lógo. Èmi dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. Mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ògo ni fún orúkọ Ọlọ́run ayérayé. Ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ àti ẹ̀mí. Bàbá fún àṣẹ àti agbára àti ẹ̀mí mímọ́ rẹ àti sóbi àti ìjọba rẹ àti ọwọ́ ọ̀tọ̀ agbára rẹ tí ó tún ti nàìjíríà tó tún sọ̀kalẹ̀ ní àwòrán àìrí láti ṣe bẹ́bẹ́ nínú ayé mi nínú ayé nìkan kan wa ní àkọ́tún ní òdàjú ní òwúrọ̀ ní ọjọ́ tó ní. Bàbá gba ọpẹ́ àti ìyìn fún oore ògo tó ga jọ tí ó tún ṣiṣẹ́ ayé nìkan kan. Bàbá ọmọ ṣe alágbára òjò ṣe fọ́ọ̀rọ̀ rẹ bí ètò tó mú kó tún lápá rẹ kó tún ṣe inú ayé wa kó tún mú ayé wa kó tún bọ̀ mọ́ fọ́ ní ògójọ́ àti wá lọ ó ṣe bàbá mi mímọ́ ní gbogbo ọ̀nà ògo ní orúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Rome orí ìkẹfà ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún dé ìkejì-ó-dín-ní-ogún. Rome orí ìkẹfà orí 6 ẹsẹ̀ 15 dé 18. Ǹjẹ́ kí ni kí àwa kí ó wá mọ dẹ́ṣẹ̀ nítorí tí àwa kò sí lábẹ́ òfin bí kò sí lábẹ́ oore ọ̀fẹ́ kí a mọ̀ rí. Ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú òun ni ẹ̀yin bá gbọ́. Ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ṣe, ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ nínú ikú tàbí ti ìgbọ́ràn sí òdodo. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọ́ràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́. Bí a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Orí ọ̀rọ̀ wa tí a gbé yẹ̀wò, jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ráyè nínú ayé rẹ. Mo gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ráyè nínú ayé mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwọ náà ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ ráyè nínú ayé rẹ. Nítorí pé èyí ni ó sọ di òmìnira pátápátá. Èyí ni yóò sọ bí di òmìnira pátápátá. Ìtúyẹ́ pé kì yóò tún sí ẹnikẹ́ni àbí ohunkóhun kan ìtí yóò di kó mi ní ẹ̀rù mọ́. Nígbà yìí a rí ẹsẹ̀ Bíbélì tí sọ fún wa tí Paul apostoli kọ sáwọn ará Róòmù wípé ìjẹ́ kíni kí a ti mọ wípé àwa dẹ́ṣẹ̀ kí àwa kí ó wá mọ dẹ́ṣẹ̀ nítorí tí àwa kò sí lábẹ́ òfin. Ṣùgbọ́n bí ó sí lábẹ́ oore ọ̀fẹ́ ó ní kí a mọ̀ rí. Bó ló ṣe jẹ́ táàmù nígbà tá a sì lábẹ́ òfin tó yẹ pé abẹ́ oore ọ̀fẹ́ la wà. Ìtún sọ fún wa ní wípé kò tọ́ sí wa mọ́ láti mọ dẹ́ṣẹ̀ mọ́, kò tọ́ sí wa mọ́ láti mọ gbégbé ayé ẹ̀ṣẹ̀ mọ́, kò tọ́ sí wa mọ́ láti mọ rìn nínú ẹ̀ṣẹ̀ mọ́,
ṣùgbọ́n láti máa rìn nínú òtítọ́ àti òdodo ètí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Èyí kò lè ṣeé ṣe fún ènìyàn lájẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú ayé ènìyàn. Èyí kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni lájẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run bá ń ráyè nínú ayé rẹ̀. Láti mọ sọ di alágbára ní ọ̀tun, láti mọ sí níyè ní ọ̀tun, láti mọ wípé kíni lóòótọ́ àti lódodo òun ti ṣe rí, ṣùgbọ́n a ti ra òun padà ní iye kan, ìtí ń ṣe iye tí ẹnikẹ́ni ò lè díyelé lórí, ìtọ́sọ òun di òmìnira kó lábẹ́ ìmúnisìn ìkólélẹ́rú Sátánì àrékérekè àti gbogbo tí ń ṣe tẹ̀ṣẹ̀, ṣùgbọ́n di òmìnira nínú oore ọ̀fẹ́. Tí a bá mọ̀ tó bá dá ọ lójú, tó dá mi lójú pé oore ọ̀fẹ́, abẹ́ oore ọ̀fẹ́ ni mo wà, èmi ò sí nínú òfin mọ́, ó sì fẹ́ pé kíni kò yẹ kí ó jẹ́ pé kíni ìgbé ayé ẹ̀ṣẹ̀ yóò tún wà nínú àwọn nǹkan tí mo ń ṣe àbí nínú ìgbé ayé tí mo ń gbé, ṣùgbọ́n ìgbé ayé òtítọ́ àti òdodo, ìgbé ayé tó kún fún ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín fún lọ́wọ́ fún bíi ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin jọ̀wọ́ ara yín fún láti máa gbọ́ tirẹ̀, òun náà ni ẹ̀ ń ṣe. Gbọ́ nínú abala kejì 2024 tá à ń wọ̀ lọ, Ọlọ́run ti fi ọlọ́kàn balẹ̀ wípé kíni òun ti mú ẹnìkankan wá bọ́ kúrò nínú ogun, bọ́ sínú òmìnira pátápátá, ìtí kì yóò sẹ́nikẹ́ni èyí tí ó lè mú ẹnìkankan padà sínú oko ẹrú kankan mọ́ àbí ìmúnisìn kankan mọ́, ṣùgbọ́n adìẹ ẹni tí ọgbà ti tinú ògùn kan bọ́dọ̀ bọ́nùgbẹ̀gà kan aṣọ́rí ayọ̀ orere ẹ̀rí ayọ̀ tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ṣẹlẹ̀. Ẹnikẹ́ni tó bá sọ pé òun á fẹ́ jẹ́ ìdíwọ́ àbídènà, òun ni yóò bá lọ, ìjẹ́ pé kò ní sí àánú àti oore ọ̀fẹ́ fún un láti lè bọ́. Ṣùgbọ́n kọ́tọ́ di wípé èyí yóò mọ níbẹ̀ ní gbogbo gbà lóòrèdóòrè nípa wípé kọ́ mọ dàgbà kí mọ pọ̀ sí lójoojúmọ́, kọ́ mọ pọ̀ sí lójoojúmọ́ nínú ògo tuntun, ìgbéga tuntun, ìtẹ̀síwájú tuntun, láti lè bọ́ pápátá ní gbogbo tí ń ṣe oore ọ̀fẹ́. Èmi àti ẹ àní láti mọ talẹ́ni tí à ń ṣe kíni à ń ṣe tirẹ̀. Ṣé bẹ́ẹ̀ ti pé ohun títa ayé lọ ń tẹ́tí sí tó ń gbọ́ tirẹ̀ tó sì ń tẹ̀lé ìlànà rẹ̀, àbí ti Ọlọ́run lọ ń tẹ́tí sí tó ń gbọ́ tirẹ̀ tó sì ń tẹ̀lé ìlànà rẹ̀? Tó bá jẹ́ wípé títí ayé bá ní mọ̀ wípé kíni kò sí tàbí ṣùgbọ́n eléyìí kì í ṣépè, ṣùgbọ́n tó bá ní èpè ní tàn bí ìwọ lọ́mọ, ìtì mọ̀ tó dá ìlú ní pé sára c'est pas èpè. Ìwọ ló tún rọra rẹ lọ sínú ẹrú mìíràn mọ́, ìwọ ló tún fira rẹ sí abẹ́ ìkónilẹ́rú mìíràn. Ọlọ́run àti Jésù Kristi ẹ̀mí mímọ́ wọn ò sí nínú ẹni tí ó tún kó ọ padà lọ sínú oko ẹrú mìíràn mọ́, nítorí pé kíni wọ́n ti ra ọ padà ní iye kan, wọ́n ti ra mí padà ní iye kan, so kò sí ohunkóhun kan tó tún lè kó mi lẹ́rú mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nínú oore ọ̀fẹ́ ló ti ń gbé, tó ń ṣe tó ń wo tí ṣe ti ọ̀run, tó ń rìn nínú ìfẹ́ ti Ọlọ́run, tó ń ṣe gbogbo nínú ìfẹ́ ti Ọlọ́run, ẹ jẹ́ wípé lótìtọ́ àti lódodo ó rí wípé ní gbogbo ọ̀nà ìtẹ̀síwájú rere ayọ̀, ìgbéga ayọ̀, àṣírí ayọ̀ lójoojúmọ́ òun yóò mọ̀ dé bá ayé rẹ̀. Ìtújẹ́ pé ayé rẹ̀ kò ní mọ tí jẹ́ ìkorò kankan lábẹ́ bó ti wù kí orí. Nígbà tí àwọn ogun kan bá dìde láti sọ pé àwọn fẹ́ dá ọ dúró àbí àwọn fẹ́ yọ lẹ́nu àbí àwọn fẹ́ dá pọ̀ rẹ̀ sẹ́yìn, ó rí wípé kíni fúnra ara wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí jẹ ẹran ara wọn ní àjẹrun, tí wọ́n bẹ̀rẹ̀ sí mú ẹja wọn ní àmúyó, bẹ́ẹ̀ ni fúnra ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí fa aṣọ mọ́ ara wọn ya lọ́rùn, èyí tí wọ́n sì jẹni tí ó ń bugi jẹ nítorí wípé kíni àti dá ọ láre, àti dá mi láre, àti fún wa ní ìṣẹ́gun pípé, ìgbàlà pípé, àti mú wa kó olóko ẹrú pátápátá. Kò tún sí ẹnikẹ́ni tó tún lè pè wá lójú àbí dá wa lẹ́bi àbí fi wá sùn mọ́, àbí tó tún lè mú wa wọnú ìgbèkùn àbí kó wa lẹ́rú mọ́, nítorí pé Ọlọ́run lẹni tí ó gba ẹnì kọ̀ọ̀kan wa padà tó sì rà wá padà. So fún ìdí èyí bẹ̀rẹ̀ sí ìyà ayé rẹ wò, kí n bẹ̀rẹ̀ sí ayé mi wò, kálukú akọ́ bẹ̀rẹ̀ sí ìyà ayé rẹ wò, kọ́ bẹ̀rẹ̀ sí ìbílẹ̀ rẹ̀ títa ni mò ń gbọ́ tirẹ̀, abẹ́ ẹrú ta ni mo wà, sí títí ẹ̀ṣẹ̀ ni àbí títí òdodo. Tá ẹ pé tí òdodo ni ògo ni fún Olúwa lókè ọ̀run, nítorí pé kíni ó wà lábẹ́ ìṣàkóso Ọlọ́run àti ìdarí títọ́ Ọlọ́run. Ṣùgbọ́n tá ẹ pé tí ẹ̀ṣẹ̀ ni mọ̀ wípé kíni ó wà nínú ewu ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Sátánì ìjọba òkùnkùn àwọn ènìyàn ègún ègbè wọ́n sì tún ní ipá àtagbára láti mọ jẹ gàba lé ọ lórí, láti mọ fi ọ̀dára èyí tí ọba wù wọ́n. So fún díẹ̀ yìí èyí tí Ọlọ́run kọ sí tí ń kọ sẹ́nì kọ̀ọ̀kan wa òun ni wípé kíni ká yẹra fún gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀, ká jìnà sí gbogbo tí ń ṣe tẹ̀ṣẹ̀, ká lé gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ jìnà sí wa pátápátá. Yẹ kálukú wa ká ronú wa jinlẹ̀, ká sì rí wípé à ń ṣe àtúnṣe ọ̀nà wa ní ọ̀tún lójoojúmọ́, à ń fọ aṣọ wa láti mọ̀ mọ́ ní ọ̀tún lójoojúmọ́, à ń fọ ara wa gẹ́gẹ́, yẹn à ń wẹ ara wa gẹ́gẹ́ láti mọ̀ mọ́ tónítóní ní ọ̀tún lójoojúmọ́, láti mọ̀ jẹ́ni tí ó wà lábẹ́ bẹ́ẹ̀ tí ń pè oore ọ̀fẹ́ àánú Ọlọ́run tí ó sì lábẹ́
ẹrú ẹ̀ṣẹ̀ kankan mọ́ nínú ìrìnàjò ayé rẹ̀. So tíwájú ó ní ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọ́ràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́. Nígbà kan lóòótọ́ àti lódodo a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀. Nígbà kan lóòótọ́ àti lódodo mo jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀. Nígbà kan lóòótọ́ àti lódodo mo jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nítorí ìfẹ́ láti Ọlọ́run fi fẹ́ nìkọ̀ọ̀kan wa tó fi fẹ́ aráyé, ó ti fi ọmọ rẹ̀ ṣe ìrúbọ ìràpadà láti mú wa kúrò nínú gbogbo tí ṣe ẹrú ẹ̀ṣẹ̀, láti mú wa wọnú bẹ́ẹ̀ sí pé òmìnira pátápátá lọ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ṣe bí èyí tí ó gbé kalẹ̀ láìpẹ́ kámọ́ ṣàṣàlù rẹ̀ lójoojúmọ́ láìsí ìgbà tí láṣà rẹ̀. Èyí ló mú wa kí a jẹni tí inú Ọlọ́run dùn sí láti mọ dúpẹ́ lórí rẹ̀ wípé kí ni mo gbọ́ ọgbà láti mọ gbé nínú òmìnira rẹ̀ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run alààyè èyí tó fi lẹ́nu kọ̀ọ̀kan wa lọ́wọ́. A jẹ́ aláwòkọ́ṣe rere àti àpẹẹrẹ rere síwájú àti síwájú, a sì gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nínú rẹ̀ láti mọ jẹ́ àwòkọ́ṣe rere àti àpẹẹrẹ rere nípa ṣèkéde, nípa tẹ̀lé ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀, nípa rírìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó fi bọ́ wa lójoojúmọ́, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ̀ tó fi bọ́ wa ní ọ̀sán àti lóru, nígbà tá a wà ní church, nígbà tá a wà nínú àwọn ìpàdé onírúurú, nígbà tá a wà nínú ìgbìmọ̀ ìpérajọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, nígbà tá a wà nínú Sunday school ìgbé ayé ọmọlẹ́yìn, nígbà tá a wà nínú àwọn bẹ́ẹ̀ tí pé àwọn ìpàdé àwọn ìṣètò pé kò sí ìpàdé kan ìkórajọpọ̀ kan tó jẹ́ títí tó jẹ́ ní orúkọ Ọlọ́run tí kò lè sí ọ̀rọ̀ Ọlọ́run tí ó kọjá, kò bá ṣe nínú àdúrà, kò bá ṣe nínú ọpẹ́, kò bá ṣe nínú ohunkóhun kan, á rí wípé kí ni àdúrà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ń kọjá. So jẹ́ ẹ̀mí àti ẹnì kọ̀ọ̀kan wa agbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe kí ni tó ń tẹ̀lé ìlànà ẹ̀kọ́ yìí, tó ń gbé nínú ẹ̀kọ́ yìí, tó ń jọ́lọ́gbọ́n ní ọ̀tún nínú àwọn ẹ̀kọ́ yìí láti máa pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́. Èyí ni ó sì máa mú kí inú Ọlọ́run kó túbọ̀ máa dùn, láti mọ iye orúkọ lóko, láti mọ gba gbogbo ju bó ṣe ń gba gbogbo lọ. Èyí ni ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kó mọ̀ ti pàṣẹ títí wa náà ní ọlọ́lọ́gò, jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sì tún mọ̀ ti pàṣẹ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó ga, láti jẹ́ pé akéde ìrere dé ọ̀dọ̀ wọn. Bí a sì ti yọ, bí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Mọ eléyìí dájú pọ́nbélé, kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀. Ọ̀fẹ́ ọkọ̀ nọ́mbà kíláàsì ni, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yọ èmi àti ẹ kúrò lábẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ àti di ẹrú òdodo pátápátá. Ètò túmọ̀ sí wípé kí ni ní gbogbo ìgbà ní gbogbo náà a gbọ́dọ̀ mọ jẹ́ olótìtọ́, a gbọ́dọ̀ mọ dódòdó, a gbọ́dọ̀ mọ jẹ́ a gbọ́dọ̀ mọ jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé tó fi ògo fún Ọlọ́run. Kò yẹ kí ohunkóhun kankan wà kó a mọ mú ẹnikẹ́ni nínú wa di ẹni tí yóò mọ parọ́ àbí tí yóò mọ ṣèké àbí tí yóò ní lè mọ gbé ìgbé ayé èyí tó wọ Ọlọ́run. Kò sí ohun náà tó yẹ kó dé bá ẹnikẹ́ni nínú wa tí ó sọ wípé kí ni òun tó ń bojú wẹ̀yìn mọ́, bí kò sì pé kó túbọ̀ mọ tẹ̀síwájú nínú ìfẹ́ àti àṣẹ àti ìlànà àti ìkọ́ni àti darí àti ìfinimọ̀nà Ọlọ́run láti mọ dàgbà sí ní ọ̀tún. Ètò túmọ̀ sí wípé a ti di ẹrú òdodo, nítorí pé bí gbogbo yẹn bá ń parọ́ kò tọ́ sáwà láti ṣe kíni láti parọ́. Dábàá ti ń ṣe láti pé à ń gbọ́dọ̀ sí Ọlọ́run lẹ́nu. So ètò túmọ̀ sí pé a kì í ṣe ẹrú ayé, a kì í ṣe ẹrú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n a jẹ́ ọmọ Ọlọ́run nígbà tá a bá ti fi ara wa kalẹ̀ láti jẹ́ ẹrú òdodo, ẹ̀yẹ pé a ti di ọmọ Ọlọ́run pátápátá, nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́ àti olódodo ní gbogbo ọ̀nà rẹ̀. So gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ń gbé nínú òtítọ́ àti òdodo tó ṣe gbogbo nínú ìfẹ́ nínú ìwà mímọ́, á rí wípé kí ni ó jẹ́ ti Ọlọ́run, ó di ọmọ Ọlọ́run, ó di ojúlówó ọmọ Ọlọ́run, ó di àjogún Ọlọ́run àti àjùmọ̀jogún Ọlọ́run nípasẹ̀ Kristi Jésù. Èmi àti ẹ jẹ́ ká rí wípé kí ni nínú àjọ ayé wa à ń tẹ̀síwájú ní gbogbo ọjọ́ ayé wa nínú òtítọ́ àti òdodo. A sì rí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nínú abala kejì 2024 yìí ní èrè ayọ̀ wa ó bẹ̀rẹ̀ sí ní búyọ, ó sì bẹ̀rẹ̀ sí gbòòrò, ó bẹ̀rẹ̀ sí gbèrè sí ní ojoojúmọ́, kì yóò sì sí ẹnikẹ́ni kan ìjọ tó lè já wa wálé mọ́ bí kò sí pé kàmọ́gà kásìmọ́lé kásìmọ́ta ọ̀ṣun lójoojúmọ́ nínú ògo, nínú ọlá, nínú gbéga, nínú títóbi Ọlọ́run alààyè, agbára àti okun èyí tí a fi lè mọ dúró nínú òtítọ́ àti òdodo ní gbogbo ọjọ́ ayé wa. Ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́ jùlọ pẹ̀lú Jésù Kristi nínú agbára wọn, wọ́n gbé wọ ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi. Ẹnikẹ́ni tí nínú agbára àti okun láti lè mú wa wálé mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ àtàánú láti tún mọ́ mi rí gbà láti lè gbé ẹ̀kọ́ rẹ̀, láti mọ̀ wípé nígbà kan rí ni mo jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n nísinsìnyí mo di ẹrú òdodo,
òtítọ́ ìjẹ́ pé ìgbọ́rọ̀ akọ̀rọ̀ kò gbọ́dọ̀ bá bí nínú ìgbé ayé ṣe mọ̀ bí kò sí pé nínú ìgbé ayé tó àtúndò bàbá gba ọpẹ́ àti ìyẹn àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé ṣe ìfún àánú àti ọ̀rọ̀ tí mo tó rí gbà àyíwájú rẹ láti lè gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ èyí tó ṣe bí jùlọ, èyí tí ó kọ́ dákàwé tí ó kọ́ dẹ̀gbẹ́ tí ò lójú mọ̀ tí ó ti di eré ọmọ ṣe ọ àìlájẹ kó yé bí yẹ́gẹ́ àìlátùtù síbi ní ìyọ̀ ní ọ̀tún látùtù rán mi létí wípé nígbà kan rí lóòótọ́ àti lòdò mo jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí èmi ti kó ní ẹrú ẹ̀ṣẹ̀ ètò pé ìwọ ti gbà mí padà, ìwọ ti gbà mí là, ìwọ ti rà mí padà ní iye kan tó ṣe bí tí ò sì síta tí ò sì di eré. Bàbá ògo ní forúkọ rẹ, bàbá gba ọpẹ́ àti ìmọ̀. Mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà èyí tó jẹ́ kó di mímọ̀ kó yé mi rí wípé kí ni àìrí gbogbo ojú ayé mi àìrígbọ́ jẹ́ ẹrú òtútù àti òdodo ètò tó túmọ̀ sí pé dandan gbọ̀n ànímọ̀ gbọ́dọ̀ mọ̀ ojú òtún gbọ́dọ̀ mọ̀ gbígbà ìbò gbọ́dọ̀ gbígbà tó fògbà àti fún ọwọ́ ọ̀rọ̀ àlàyé ní gbogbo ọ̀nà. Bàbá ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ Olúwa ọmọ ṣé o alágbára ọmọ ṣé fún orí kàkà mọ́ tí wọ́n ṣe ní ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run mo yìn ọ́ fún etí ibi tó jẹ́ kó tún gbọ́ re ní kùtùkùtù dájà àfẹ̀mọ́júmọ́ òwúrọ̀ yìí nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ. Ojú mi tó tún mú kó mọ rírì nípa oore ọ̀fẹ́ àtàánú àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ fún ẹgbẹ́ ẹ̀ sí pé ẹnu mi ìtójú kọ́ mọ rore kó sì mọ sọ́re tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ ni nípa gbígbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ, nípa níní ẹ̀rí ayọ̀ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ, nípa mo kí ayé mi kó túbọ̀ mọ bọ́ lóbo tí ń ṣe ogun ègún ègbè àti ẹ̀ṣẹ̀ gbogbo abátá bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èmi yìn ọ́ lógo, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Èmi fi ọpẹ́ yàtọ̀ fún orúkọ Ọlọ́run ayérayé èyí fún àìtítóbi àtàgbàrà rẹ àti àdúrà tó fẹ́ tí mo tó rí gbà. Èyí jẹ́ pé ìwọ tún mú mi gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ dé àtàlàfà, etí mi tún gbọ́ ìròyìn ayọ̀ rẹ, àní ojú mi tún rí ohun rere, àní ẹnu mi sì ń sọ̀rọ̀ ohun rere, ògo àtitóbi àtàgbàrà rẹ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tí wọ́n fi kọ́ mi tó fi gbọ́ mi yóò rẹ láti mú kí ayé mi kó padà pọ̀ pátápátá àní gbogbo tí ń ṣe ogun ègún ègbè àti gbogbo tí ń ṣe tí ẹ̀ṣẹ̀ padà gbogbo àní láti mú kí ayé mi kó pọ̀ gbà obìnrin pápátá àyè láti bọ́ fún ọdún ògo láti wà rẹ ògo ìyàn láti pẹ́ ní forúkọ rẹ. Ọlọ́run ayé bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀. Mo sọ wípé ṣe oore láni èyí tí wọ́n ṣe fún mi o, èmi mọ̀ ọ́n lóore bàbá ọmọ mi mọ́. Mo sọ wípé ògo ní forúkọ rẹ, mo sọ pé èyí ní forúkọ rẹ. Èyí fún etí mi ìtọ́jú kọ́ gbọ́ ire àrírí ọ̀tún, àrí fún ojú mi tó jókòó mọ ire ní ọ̀tún, ẹnu mi tó jókòó mọ ro ire nígbà gbogbo ní ọ̀tún, kọ́ mọ ilé rere nígbà gbogbo ní gbogbo àní láti mọ sọ mi di òmìnira pápátá ju tàtẹ̀ wá lọ, láti mọ mi jẹ́ olówó, láti mọ sọ mi di àní orí pátápátá nígbà gbogbo. Olúwa ọmọ ṣe o alágbára ò ṣe ológun jùlọ ṣe títí lè gbọ́ tí mo gbọ́ orúkọ rẹ̀ dá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ayérayé, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ ibi tó fi bọ́ ibi tó fi kọ́ bí ní kùtùkùtù dájà àfẹ̀mọ́júmọ́ òwúrọ̀ láti mú kí ayé mi kó túbọ̀ mọ tẹ̀síwájú fún rere nígbà gbogbo, láti mú kí ayé mi kó túbọ̀ mọ kún fún èrè nígbà gbogbo, láti mú kí ayé mi kó túbọ̀ mọ tinú ògo bọ́ọ̀nù ògo náà lábọ́nà nígbà bọ́ọ̀nù inú ìṣeré bọ́ọ̀nù ìṣeré nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo lá padà sọ́dọ̀ rẹ. Èyí fún ẹ̀kọ́ agbára ẹ̀kọ́ ọ̀rọ̀ ibi èyí tí ó tún fi gbọ́ tó fi kọ́ mi ní kùtùkùtù ní àjẹ́ òwúrọ̀ yìí. Bàbá ọmọ ṣe o láti mú kí ayé mi kó tó mọ fọ̀ nínú ògo bó ṣe fọ̀ nínú ògo lọ, láti mú kí ayé mi kó tó mọ gbélé nínú ògo bó ṣe gbélé nínú ògo lọ, láti mú kí ayé mi kó tó mọ rìn nínú ògo bó ṣe rìn nínú ògo lọ, láti mú kí tẹ̀síwájú ní àjàbáṣe kó tó mọ tẹ pa mi àti ibi àṣìṣe àtìlẹ́ àtọ̀lẹ́ àti gbogbo ṣe tẹ bàbá ògo ní forúkọ rẹ. Bàbá ọmọ mi mọ̀ ṣe o, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Èyí fún ẹ̀kọ́ rẹ ibi tí ó tún fi kọ́ mi tó tún fi gbọ́ mi tó tún fi gẹ́gẹ́ àìríkùtù dájẹ́ òwúrọ̀ yìí àì láti mú kí ìgbọ̀n torí kó túbọ̀ dé báyé mi tó àti máa lọ, àì láti sọ bí ti òmìnira pọ́pátá jù àti máa lọ. Olúwa, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run bá ṣe mí lógo nípasẹ̀ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tó bá mú tẹ̀síwájú àjàbá tó kiri bá ayé mi tó pé ayé mi ò tó wá ní kò tó mẹ́kúrò àjàbá mọ́. Olúwa, ó ṣe bàbá mẹ̀mẹ́ mímọ́, èyí ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, àjùlọ bàbá gba ọpẹ́ àti ìyẹn, ológun jọ gba ọpẹ́ àti ní gbogbo ọ̀nà mo yìn ọ́, àní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo fọ pàtó fọkàn mo sọ pé káàbí yóò ṣe ọkàn ayérayé. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run àánú, ìwọ tó ní ìdáríjì lọ́dọ̀ káyìí mọ̀ bẹ̀rù rẹ̀, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Nítorí pé ìwọ ni olótìtọ́, lẹ́yìn rẹ̀ kò sí olótìtọ́ àti olódodo kankan níbi kankan mọ́. Ìwọ ni ẹni rere, lẹ́yìn rẹ̀ kò sí ẹni rere kankan mọ́. Ọlọ́run àánú ni mo béèrè fún,
bójú wò látòrí tèmi wá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi tèmi sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ mo béèrè fún lórúkọ Jésù bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi tèmi bàbá sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe ìrékọjá mi Olúwa sọ mi di mímọ́ ìwọ ọlọ́run àánú tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí kò lákàwé Olúwa àìríwọ lọ́ba tó ní darí jọjọ bójú látòrí tèmi mọ́ wa nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ọba dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi tèmi sọ mi di mímọ́ ìjọba pé àwáwí kan kò ṣe fún mi ju wípé àdìkémi láti mọ béèrè fún ìdáríjì àti àánú àti ìrọ̀fẹ́ rẹ nítorí ṣeun fẹ́ àtàánú rẹ tọ́ba àtòjú títí lára ni bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí ìjọba pé ìwọ́de kan ṣoṣo lólótó àti olódò àti ẹni rere ẹ̀yìn rẹ kò tún sí olótó àti olódò àti ẹni rere kankan ní kankan mí kankan mọ́ ìwọ ọlọ́ba tó ní ìdájọ́ lọ ti dárí jìrì ní òtún àti olódò tí yẹn sì dẹ̀ǹdà láàrin tí yẹn sì ti rí ìdáríjì gba nítorí àti olódò bàbá bójú láti òkè bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí Olúwa sọ mi di mímọ́ Olúwa dárí gbogbo orí kọjá mi ṣe mí Olúwa sọ mi di mímọ́ ní gbogbo tí ń ṣe orí kọjá ẹ̀ṣẹ̀ àtàṣẹ́lẹ̀ mi Olúwa bá sọ mi di mímọ́ àánú ni mo béèrè fún láti bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo iṣẹ́ àṣẹ́lẹ̀ mi ṣe mí Olúwa sọ mi di mímọ́ ní gbogbo tí orí kọjá ẹ̀ṣẹ̀ mi nù bàbá sọ mi di mímọ́ nítorí ògbà àti lógo rẹ bàbá ti bẹ̀rù fàánú bẹ́ẹ̀ mi o bàbá dárí jì mí ó yá sọ mi di mímọ́ sọ mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí ó yá sọ mi di mímọ́ fún ògbà àti lógo rẹ bàbá dárí jì mí ó yá sọ mi di mímọ́ bàtà nínú rẹ ogbó ṣẹṣẹ yà wá nílé ìjìnlẹ̀ sábẹ ayé mi kó jẹ owó ṣẹṣẹ bàbá nítorí ògbà àti lógo bàbá àyíṣà fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ó yá sọ mi di mímọ́. àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ni mo béèrè fún ṣàánú fún mi nítorí ìṣeun ìfẹ́ àtàánú rẹ tó wà tó dúró títí láláì èrè bọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ wá ṣe fún mi èrè bọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run wá ṣe fún mi ohun gbogbo ètí ìṣàkọsílẹ̀ ibi búburú àdára gbogbo ìkéyìí tá a ti kọ́ nípa mi látọwọ́ ẹnikẹ́ni wá gbogbo ẹ̀ kó di píparẹ́ àti ohun tí wọ́n fi kọ́ àti ibi tí wọ́n kọ́ sí àti ohun tí wọ́n láti kọ́ àti àwọn tí wọ́n kọ́ pàápàá Ọlọ́run kí gbogbo wọn kó di píparẹ́ ṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ ní Káfárì gbogbo tí ń ṣiṣẹ́ àwọn kàní àwọn ẹni bẹ́ẹ̀ búburú ni èyí ò kó wù kọ́ jẹ́ ni ní ọ̀sẹ̀ ṣàṣeparí ni ọ̀yá àdìgbò kó di bí bàjẹ́ pàpàtà láìkò síbi kankan ọ̀kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ ní pátágbá lórí ayé mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àdé ṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ ní Káfárì ní gbogbo ọ̀nà dábẹ́ àkóso bó ti rúbọ fẹ́ mọ ọkọ̀ tẹ́mi lọ́kọ̀ tẹ́mi lọ́rùn gbogbo tí ó fògo fún Ọlọ́run ní ayé mi gbogbo tí ó bẹ ní ayé mi tí wọ́n lòdì sí ó yá àdìkó di fífà tuntun gbogbo tí gbogbo kó sì di díjorun tẹ́rú lẹ́yìn rẹ̀ àní ṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ju tí àtẹ̀yìnwá lọ níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú àjò ní gbogbo ìgbésẹ̀ gbogbo jẹ́ kí tí wọ́n jẹ́ ìdáláre ju bó jẹ́ ìdáláre lọ níwájú ènìyàn kéèyàn jẹ́ kí wọ́n jẹ́ ìdáláre bó jẹ́ ìdáláre lọ òmíràn tó wá dàbí rẹ̀ òun náà ní wípé ju tí àtẹ̀yìnwá lọ bàbá ju tí abala kìíní ọdún 2024 lọ ju tí àwọn ọdún yòókù tí mo ti lò lọ tabako gbẹ papọ̀ bàbá jẹ́ kí oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ìgbéga ṣíṣírògbà ìdálọ́ àti ìdáláre rẹ àti ìbùkún rẹ àní tí a ti ènìyàn gbogbo jẹ́ kí túbọ̀ mọ́ rí wọn gbà ju tàtẹ̀wọ́n apápátá ẹ̀rí rẹ̀ mi kọ́ wá kan kọ́ wá tayọ gbogbo àní gbogbo àwọn ọdún wọ̀nyí tí mo ti lò kọjá lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ànítọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ọ nítorí ṣeun fẹ́ àtàánú rẹ tó bá tó dúró sí lára ẹ ètò pé wọ́n gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ Olúwa rántí àní ẹ̀jẹ̀ ilẹ̀ tasílẹ̀ fún ìgbàlà ara ìjẹ́ pé kò sì ṣe ètùtù àti irúbọ mìíràn kankan mọ́ lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n ni èdè ìbò ṣe ń pèrè fún ìrìbọmi ọ̀tun àdídú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ológo jùlọ bàbá àìṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọmi ọ̀tun Olúwa àyítọ́dá tó lógo jùlọ ni bàbá àyíwá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní ẹ̀kan sí bọ́ tí ọdún mọ́ Ọlọ́run àní ìrìbọmi ayọ̀ ìrìbọmi ògo ìrìbọmi ìṣẹ́gun àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi àyíwá ṣe fún mi ní àkọ́tún ní òwúrọ̀ ní orúkọ Jésù Kristi àní gbogbo tí ṣàkọsílẹ̀ bí búburú àdúrà gbogbo èké yòókù tí a ti kọ́ nípa mi látọwọ́ ẹnikẹ́ni yòókù wà àní kíbi yòókù àkọsí àti òdàfi kọ́ àti ibi tó àkọ́ sí àti ẹ̀rọ tí wọ́n kọ́ lórúkọ Jésù gbogbo kí wọ́n di pípa ní bàbá àní ṣe ìrìbọmi ọ̀tun ayọ̀ fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo àkọsílẹ̀ gbogbo ibi búburú àdúrà gbogbo èké ìtẹ́nikẹ́ni tó kọ́ nípa mi àní láti mọ fẹ̀sùn kàn mí láti mọ fẹ̀sùn kọ́ orúkọ ṣe tèmi àní láti mọ fògùn tàbí láti mọ fi yọ ọ́ níbi lọ́dún ọ̀yá àrígbó ẹ̀kọ́ di pípa ní bàbá ní
orúkọ Jésù Kristi àdé àti ohun tí wọ́n kọ́ àti ohun tí wọ́n fi kọ́ àti ibi tí wọ́n kọ́ sí àti owó tí wọ́n kọ́ àti àwọn tí wọ́n kọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà fi ṣe ìrìbọ mi tó tayọ fún mi àní ṣe ìrìbọ mi tó tayọ fún mi ẹ̀jẹ̀ ọ̀yà gbogbo àníkún òdìbò pátápátá àní gbogbo ọkùn òdìbò pátápátá àní gbogbo ọkùn òdìbò pátápátá lẹ́ẹ̀kan ṣe bó tẹ̀ ọdún mọ́ Ọlọ́run nítorí ṣe ń fẹ́ àtànú ẹ̀tọ́ bàtò tó ti lára ìrìbọ bí ó tuntun ayọ̀ àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi àìtí kò dábàá tí kò dábàá àní mo bèrè fún ọ̀yà ṣe fún mi bàbá ọ̀yà ṣe ìrìbọ mi tó tayọ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní Káfárì kí ni gbogbo tí ṣiṣẹ́ àṣẹ parí àwọn ọkàn àwọn ẹni bẹni búburú àní àwọn ẹni kòkun lórí àwọn ayé mi sẹ ọ̀yà àní kí gbogbo iye kóhun tí wọ́n ti ṣe parí ni àbí tí wọ́n sẹ̀ ń pèsè àti ṣe àbí tí wọ́n ti pinnu láti ṣe àbí tí wọ́n ti ṣe àti wọ́n ti parí àjọyọ̀ ẹ̀yà lórí orúkọ kò dìbí bàjẹ́ pátá ọ̀kọ́kọ́ ní gbogbo ní pátágbára lórí ayé mi ọ̀yà gbọ́n kò dìbí bàjẹ́ pátá ní orúkọ Jésù Kristi àní ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi á ṣe fún mi àní ìrìbọmi ayọ̀ tuntun ní orúkọ Jésù á ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo tí ṣiṣẹ́ àṣẹ parí àwọn ènìyàn àbí tí wọ́n sẹ̀ ń pè láti ṣe àbí tí wọ́n ti ṣe àjọ parí lórí rẹ̀ Olúwa àìmọ̀ ó ti bí bàjẹ́ sẹ́ ọ̀kọ́kọ́ ní òtúbọ̀ lọ ní pátágbá lórí ẹ̀mọ́ ìjọba láti kọ́ wípé kì yóò so ìjà olóró kan dáhùn sí mi tí ó ṣe níbi àìkọ́bọ̀ ní pátágbá lórí ayé àti okó ohun kan tí ó ṣe tèmi ọ̀yà àìmọ̀ ẹ̀kọ́ ti bàjẹ́ sí ìrìbọ́ bí ọ̀tún fún mi ní orúkọ Jésù èsì kíwẹ̀ kó ti bàjẹ́ tí wọ́n agbára tó fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó tó àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí Olúwa àní ṣe ìrìbọ́ mi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ni gbogbo tí ń ṣe àní ohun tí ò fògbà àti fún Ọlọ́run nínú ayé mi gbogbo ẹ̀ kó di fàtú pátápátá kó sì di ohun jíjórun dídànù jíjórun tírútírú lákòóso ibi kankan ọ̀kọ́kọ́ gbọ́dọ̀ láì nínú ayé mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní àwọn yòókù náà jẹ́ ká rántí àwọn yòókù láti kó wọn papọ̀ nígbà títí àní ṣe ìrìbọmi ọ̀tún ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní kí gbogbo ìjútà tẹ̀ wá lọ kí túbọ̀ mọ́ rí kí túbọ̀ mọ́ jẹ́ni dá láàrin ní gbogbo ìrìnàjò àti wá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìjútà tẹ̀ wá lọ kí túbọ̀ jẹ́ni tí ó ń rí oore ọ̀fẹ́ àánú ojúre ìrànlọ́wọ́ àtàtìlẹ́ àti tènìyàn gbogbo gbàjútà tẹ̀ wá lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí kọ́ra bẹ̀tún àbẹ̀ bàbá ni mo béèrè fún ọ̀yà ṣe ìrìbọ́ mi tuntun ayọ̀ fún mi àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọ́ mi tuntun ayọ̀ wá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní gbogbo tí ó fògbà àti fún Ọlọ́run nínú ayé mi ohun gbogbo tó wà náà yìí fún Ọlọ́run sí yá àní kó ti fàtúgbòtìgbò kó báyìí kó sì di rúdú dàní kó ti jó ohun tí ó dàkú sí kankan ohun kó yòówù tó lè wà nínú ayé mi tí ó fògbà àti fún Ọlọ́run wà láyé Olúwa kó ti fàtúgbò kó ayé mi àní kó di rúdú dàní kó sì di jó ohun tí ó dàkú sí kankan ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ ráyè nínú ayé mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ń tẹ̀ mọ́lẹ̀ kan sí àní ìrìbọ́ mi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa bàbá ṣe fún mi ìrìbọ́ mi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run yà ṣe fún mi tí gbogbo agbára tó fi jọ yà ṣe ìrìbọ́ mi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sẹ́yìn tọ́sán ní Káfárì ni Olúwa ju ti àtẹ̀wá lọ Olúwa àríkè túbọ̀ bẹ̀jẹ̀ ìdá láàrin nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ìdè gbogbo ní gbogbo ọjọ́ lórí yóò kun lè kéde Olúwa àríkè túbọ̀ bẹ̀jẹ̀ ìdá láàrin tó àtẹ̀wá lọ àríkè túbọ̀ bẹ̀jẹ̀ ìdá láàrin tó àtẹ̀wá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìrìbọ́ mi tuntun ayọ̀ kó yọ ṣe fún mi Ọlọ́run alágbó ológun ìjà tóbi jùlọ àìní nínú àjọ ìgbogbo ọmọdé ju tí àwọn abúlé kìíní àti àwọn ojú òkú tí mo ti lọ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtàtìlẹ́ àti gbéra ṣíṣe lóògbà àtàlẹ́ àtàlẹ́ rẹ àti ìbùkún rẹ àti tí èdè gbogbo yà kí túbọ̀ mọ́ rí wọn gbàṣọ àti wọn lọ Olúwa àríṣẹ́ ìrìbọ́ mi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi nítorí ìṣòro ìfẹ́ àtàánú ẹ̀tọ́ bá tó dúró ti dára ni àní tó ṣẹ̀ṣẹ̀ àkí túbọ̀ mọ́ rí oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtàtìlẹ́ àti gbéra ṣíṣe àti ìbùkún rẹ àti tènìyàn kí túbọ̀ mọ́ rí wọn gbàṣọ àti wọn lọ àyíṣẹ́ ìbùkún túbọ̀ kún fẹ́ ìrírí ayò tó rúgbò tó tóbi tó ga tó ẹgbẹ́ tó lè tó wọn àti wọn lọ àyíṣẹ́ àti ilé àtọ́gbà gbogbo ohun ṣe tẹ̀lé àtọ́ túbọ̀ kún fẹ́ ìrírí ayò tó ga tó tóbi tó ẹgbẹ́ tó lè tó wọn àti wọn lọ bàbá à ń tẹ́ ṣe ìrìbọ́ mi tuntun fún mi ní ẹ̀jẹ̀ Jésù tọ́sán ní Káfárì yà ṣe àṣepẹ́ ọ̀rọ̀ ayé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ju tí àtẹ̀yìnwá lọ mo ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ nínú ayé mi ṣe ètí èmi ò fi lè jìnnà sí gbogbo ṣíṣe tẹ̀ṣẹ̀ ètí gbogbo ṣíṣe tẹ̀ṣẹ̀ ò fi lè jìnnà sí ayé mi pọ́pátá ètò túmọ̀ sí pé àti èmi àtẹ̀ṣẹ̀ àmọ́ ríra wá sá nítorí pé kí ni èmi ò fẹ́ jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi mọ́ lẹ́yìn tí wọ́n ti rà mí padà kúrò nínú ẹrú ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run èmi ò fẹ́ padà jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn tí wọ́n ti sọ mí di òmìnira pátápátá ní tòótọ́ nípa ikú àtàjídé Jésù fi àtàjẹsílẹ̀ rẹ̀ èmi ò fẹ́ padà dé ẹrú ẹ̀ṣẹ̀ mọ́ kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí èmi ò fi lè mọ̀ jìnnà ṣẹ̀ṣẹ̀ lójoojúmọ́ èyí tí èmi ò fi mọ̀ jìnnà sọ ayé mi nígbà gbogbo àìnígbòrò lórí ní gbogbo ìṣẹ́jú èyí tí èmi ò fi mọ̀ jẹ́ tí mo sì mọ̀ gbé nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tútà tí wọ́n bá gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ mò ń béèrè fún Ọlọ́run rẹ̀ látúbọ̀ gbé wọ̀ mí ju tàtí wá lọ. Olúwa àní ju ti àwọn ọjọ́ yòókù tó ti kọjá lọ, ju ti àwọn ọ̀sẹ̀ yòókù, àwọn oṣù, àwọn ọdún yòókù tó ti kọjá lọ, ju ti agbára àkọ́kọ́ tó ti tó ìfọ́. Olúwa látúbọ̀ kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Nítorí pé àní ìwọ ti rà mí padà ní iye kan pẹ̀lú ikú àti ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́ta sílẹ̀ ni. Àní pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi àní láti bomi kúrò lábẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ láti sọ mí tó mi lọ pátápátá. Èmi ò sì fẹ́ padà sínú ẹrú ẹ̀ṣẹ̀ mọ́. Èyí tí mo ṣe kí Olúwa tó pé wọ́n sọ mí tó mi lọ ní tòótọ́, àní èmi sì tó mi lọ ní tòótọ́. Ẹ̀kọ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí èmi fi mọ jìnnà sí bó ṣe tẹ̀sẹ̀ lójoojúmọ́, èyí tí èmi fi mọ jìnnà sí ayé mi lóòrèlóòrè àní gbogbo ìṣẹ́jú olùayàgbé wọ̀ mí lódìdí, èyí tí èmi àtẹ̀ṣẹ̀ àfihàn ríra wá sáájú gbogbo ọ̀nà. Bàbá ya kún fún agbára, olùyàkún fún ẹ̀gbọ́n rẹ̀, akọ̀tún agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lódìdí, akọ̀tún agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lódìdí. Ayérayé àyè tó pé tìrẹ lèmi ṣe, èmi kì í ṣe tayé, èmi kì í ṣe tẹ̀ṣẹ̀, èmi kì í ṣe ti ènìyàn. Àyè kọ́ mi fún akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe. Olúwa àyè kí gbogbo ṣe tẹ̀ṣẹ̀ àkọ́bẹ̀rẹ̀ sí jìnnà sáyé mi kọ́bẹ̀rẹ̀ sí ní sá, àyè kí bẹ̀rẹ̀ sí jìnnà sáyé kí bẹ̀rẹ̀ sí rẹ̀jẹ̀ sá, àyè gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ àyè gbogbo òní kan ṣe pẹ̀lú mi, àyè gbogbo orí àìlú ayé mi mọ́. Bàbá kún mi fún agbára, ọ̀yà kún fún ẹ̀mí mọ́ rẹ̀, ẹ̀yà kún fún agbára, kún fún ẹ̀mí mọ́ rẹ̀ ní àkóso agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Ọlọ́run, gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ máa fi gbọ́ràn sí ọ lẹ́nu, mo fẹ́ máa fi gbé nínú ìfẹ́ rẹ, nínú àṣẹ rẹ. Kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí mo fi máa jẹ́ létí ọmọ sí ìwọ Ọlọ́run alààyè, èyí tí mo fi máa gbọ́ràn sí àṣẹ rẹ, tí mo sì máa rìn gbogbo nínú àṣẹ nínú ìlànà rẹ. Ìjọ pé gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ kankan bó ti wù kó kéré tó kò ní ráyè nínú ayé mi mọ́. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún bá gbé wọ̀ mí lódìdí. Àníjú tí àti ẹ̀rọ àtúbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ máa fi gbé nínú òfin, nínú àṣẹ, nínú àná rẹ. Àní mo fẹ́ jẹ́ létí ọmọ tó ń gbọ́rọ̀ sí ìwọ Ọlọ́run alààyè nígbà gbogbo ọjọ́ gbogbo. Mo fẹ́ jẹ́ ẹni tó rìn nínú ìlànà rẹ, nínú ìtọ́, nínú kọ́ rẹ nígbà gbogbo. Èmi àní èmi ni mo ń bẹ̀rù. Ìjẹ́ mo ké o ní orúkọ Jésù Kristi ní kùtùkùtù jájá fẹ́ bọ̀jú mo wúrọ̀. Bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Èyí tí ìgbà ayé mi yóò fi mọ jẹ́ ìgbà ayé mímọ́ nígbà gbogbo. Èyí tí èmi ò fi ní gbé ìgbà ayé ẹ̀ṣẹ̀ lábẹ́ bó ti wù kó kéré mọ́tò. Bàbá èyí tí mo fi mọ pé nínú ìfẹ́ rẹ, nínú àṣẹ, nínú àná rẹ gbogbo ọjọ́ ayé mi. Nípa kíkà nípa ọjọ́ òru rẹ, nípa ṣíṣe wá ṣíṣe wá mọ́ rẹ, wá ṣíṣe nígbà gbogbo ayé mi tí àti máa lọ. Bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Olúwa èyí tí mo fi mọ kíyèsí ọ̀dọ̀ mi ohun gbogbo tí wọ́n máa ṣe. Àyè láti mọ́ lè tọwọ́ bọ ní ẹ̀ṣẹ̀, àbí láti mọ́ lè gbé ìgbà ayé ẹ̀ṣẹ̀ mọ́. Àyè láti mọ́ lè ṣe ohun kan tó yàtọ̀ sí ìfẹ́ wọn Ọlọ́run alààyè. Bàbá kọ́ mi fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́. Èyí ẹ̀mí mímọ́ àti agbára àti òkè wà torí tẹ́ bá ní mo bèrè fún agbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára àti torí tẹ́ mímọ́ ní mo bèrè fún agbé wọ̀ mí lódìdí. Tí gbogbo apáta bàbá kún fún ẹ̀mí mímọ́ rẹ, àyà kún fún ẹ̀mí mímọ́ rẹ. Àyíkí ẹjọ́ wá sọ kí n tó lè jẹ́ ilé tí ọmọ tó ṣàtìwá lọ. Àyíkí mi tó lè mọ gbé nínú ìfẹ́, nínú àṣẹ àtiwá lọ. Àyíkí mi tó lè mọ rìn nínú ìlànà, nínú tọ́, nínú kọrin àtiwá lọ. Àyíkí mi mọ́ ti dáwọ́ lóko ohun kan tí ṣe jẹba, àyíkí mi ti ṣe ohun kan tí ṣe mọ́. Àyíkí ọ̀rọ̀ nínú ẹ̀rọ mi, àyíkí gbogbo tí ṣe jẹṣẹ, àyíkí mọ́ ti sí níbẹ̀ mọ́. Bàbá kún mi fún agbára, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára, ọ̀yà kún fún ẹ̀mí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún agbé wọ̀ mí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí mo fi mọ̀ pọ̀ sí nígbà gbogbo nínú òmìnira òtítọ́ èyí tí ó ti fún mi ni. Èyí tí mo fi mọ̀ pọ̀ sí ní gbogbo ìgbà nínú àjọ ayé mi, nínú òmìnira òtítọ́ tí ó ti fún mi ni. Ìtọ́ túmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ yóò túbọ̀ mọ ráyè nínú ayé mi ju bó ṣe ráyè lọ. Yóò wá tún mọ ní gbogbo nínú ayé bó ṣe ní gbogbo lọ. Yóò tún àmọ́ gbòòrò, yóò tún mọ gbé ẹ̀ṣọ́ àti wá lọ. Ayé mi yóò sì mọ fọ nínú ògo ní ọ̀tún lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni èmi orílẹ̀ mẹ́mọ̀ jẹ́ ní gbogbo ọjọ́ ayé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Èmi kì yóò sì tún jẹ́ rùmọ̀. Bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo bèrè fún agbé wọ̀ mí lódìdí. àní mo ń fẹ́ agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Olúwa gbé wọ̀ mí o, Olúwa kún mi fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún mi fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ. àní jújà àti ẹ̀wọ́ lọ yàtọ̀ kún mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe. ayé mi yà kó tó kún fún ògbà àti ìlú àti fẹ́rẹ̀ àti wá lọ. Bàbá àní àṣẹ rẹ, ọ̀rọ̀ rẹ, ìtútóbi rẹ, àìkó tó bọ̀ gbilẹ̀ náà, àìbó sì gbilẹ̀ lọ, àìkó tó bọ̀ wọ́n náà, àìbó sì dárí lọ, àìkó rẹ kó tó bọ̀ ní gbogbo náà, àìbó sì mọ̀ ní kó tó mọ̀ gbòòrò náà, àìbó sì gbòòrò lọ, àìkó tó bọ̀ ta, àìkó tó bọ̀ ní ẹ̀ka rẹ ju bó ṣe lọ, àìkó tó bọ̀
lápá nínú ayé ju àti wọn lọ ní orúkọ Jésù bàbá kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ sẹ́ àyà kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ ìjẹ́ pé ní gbogbo ojú ayé mi èmi ó tún mọ jẹ́ ilé tí ọmọ tó ń gbọ́rọ̀ àti tó sì gbé nínú fẹ́ rẹ ọ̀rọ̀ rẹ àyíkó tó mọ gbé nínú ayé bó ti gbé lọ kó tó mọ ráyè bó ti rẹ kó tó mọ gbé kó tó mọ ní gbogbo ti lọ ayé mi àkọ́ àmọ́ fọdún ògo bó ti wọ ní ògo lọ àyíká ayé mi kọ́ mọ fọdún tó gbéga bó ti wọ ní gbéga lọ àyè ògo ayé bó tó mọ bó ti búyọ lọ nígbà gbogbo àyíké bó tó mọ jẹ́ orí àti aláṣẹ bó ti jẹ́ lọ nítorí pé àṣẹ àti ọ̀rọ̀ rẹ ni wípé kí orí mi mọ̀ jẹ́ nípa gbogbo bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ ọ̀rọ̀ rẹ kó tó mọ ráyè lọ ìbùsẹ̀ yọ àyíkó tó mọ ní gbogbo kó tó mọ gbèrè kó tó mọ gbòòrò lọ ìbùsẹ̀ gbòòrò lọ àyíká ayé mi kó tó mọ kún fún ògo rẹ bó ti fún ògo rẹ lọ ayé mi kó tó mọ fọ nínú ògo rẹ bó ti fọ nínú ògo rẹ bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ sẹ́ èyí lẹ́mìí mímọ́ àti agbára mo bèrè fún agbéwọ̀ mi lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára mo bèrè fún olúwagbéwọ̀ mi lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ sọ mí di àpáta ìdìgbòlù iná àti arájú nínú rẹ̀ láti lè mọ borí láti lè mọ ṣẹ́gun láti lè mọ kọlù wọn láti mọ lọ wọn lúlú láti mọ jó wọn tẹ́rútẹ́rú ohun gbogbo tó lè sọ mí di ẹrú ẹ̀ṣẹ̀ padà àbí ohunkóhun tó lè fẹ́ mú mi kó nínú ìfẹ́ rẹ̀ padà lọ́mọ gbé ìgbé ayé tí ó fògo àti fún Ọlọ́run alààyè bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára ní àkọ́túnṣe nínú rẹ̀ wá sọ mí di àpáta ìdìgbòlù iná àtàrájú nínú àtàṣe olùdáṣẹ́ lọ nínú rẹ̀ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi akọ̀tún agbára àti lẹ́mìí mímọ́ rẹ mo béèrè fún ọba gbé wọ̀ mí lójijì Olúwa àìrímọ̀ fẹ́ yìí lẹ́mìí mímọ́ àti agbára rẹ nínú ayé mi èyí tó bẹ nínú ayé mi ò tó ọkàn ó kéré lọ́pọ̀lọpọ̀ ọba akọ́mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ nínú rẹ wá sọ mi di àpáta ìdìgbòlù pàpàtàjọ àti ńlá lọ wá sọ mi di ní àtàràjọ ìlú ẹ̀tọ́ ìpàtà lọ wá sọ mi di aṣọ tó di aṣọ ìlú pàpàtà nínú rẹ Olúwa àní láti mọ kọlù láti mọ lòlù láti mọ borí láti mọ ṣẹ́gun àní láti mọ jó owó orí tí ó gbogbo tí ṣe tí ẹ̀ṣẹ̀ àní gbogbo tí ṣe owó tó ní bọ́ mọ́ mi wọ ọdún ẹ̀ṣẹ̀ lọ àní gbogbo tó ní bọ́ mọ́ mi àṣìkò ṣẹ̀ṣẹ̀ bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ ọ̀yà kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí lódìdí tí gbogbo agbára tó fi yà kọ́ mi fún agbára rẹ kọ́ mi fẹ́ mi mímọ́ rẹ kọ́ mi fún agbára rẹ àní kọ́ mi fún lẹ́mìí mímọ́ rẹ láti orí tèmi mọ́ wa àní láti mọ jẹ́ aṣọ tó jẹ́ fún alágbára tó jẹ́ pẹ̀lú èyí náà pàtàkì gbòòrò àti nínú ẹ̀dá tiwa lọ àní láti mọ kọ́ láti mọ lòlò ohun gbogbo pátápátá àti ṣe táwọn kẹ̀lẹ́ sẹ́tẹ̀ àtàrí kiri ohun gbogbo pátá àní tó tó lè mú mi padà lọ́mọ tẹ̀ṣẹ̀ àní gbogbo pátá àní tó lè wọ́n sọ pé bẹ́ẹ̀ sọ mi di ẹrú ẹ̀ṣẹ̀ àbí ẹrú ohunkóhun kan àní tí ètò ẹ̀dá tí wọ́n sọ pé òun fẹ́ mú mi kúrò nínú ìfẹ́ rẹ àní kó tó sọ pé òun fẹ́ mọ ní ayé mi ara ṣe Olúwa kọ́ mi fún lẹ́mìí máa tagbára rẹ àní tó ẹ̀ tí wọ́n lọ agbára àti lẹ́mìí rẹ ayé mi kò tó máa tó kọ́ mi fún lẹ́mìí máa tagbára rẹ asọ́bíjà pátá ìdìgbòlù aṣọ tó dáṣọ rẹ ní àtàràjọ nínú rẹ àní láti mọ kọlù láti mọ lọ́wọ́ láti mọ lọ́wọ́ lólò àní láti mọ jó wọn tẹrù láti mọ orí wọn ní gbogbo ọ̀nà bàbá kún mi fagbára ọ̀yà kún fún lẹ́mìí rẹ kún fún agbára kún fún lẹ́mìí rẹ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àtúbọ̀ kún mi fún àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ rẹ ṣe agbára rẹ iná ìmọ̀lẹ́nu ayé mi ó kéré mọ́ tẹnumọ́ bàbá kún mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ ní gbogbo ìṣẹ́jú wọ́n àtúbọ̀ mọ́ kún mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ nínú rẹ kí mi ò tó wá jẹ́ ẹrù ńlá àti jìnnìjìnnì ńlá pátápátá ju àti ẹ̀ wá lọ ìtẹ́gbẹ́ kì yóò ṣe ohunkóhun kan tí ń ṣe ibi kan èyí tí ó lè dojú kọ mí fún ìyọlẹ́nu àbí fún ìdára àbí fún láti gbé mi ṣubú kúrò nínú ìfẹ́ rẹ èké ìtọ́ba dánwò àní jíjórun ní ọmọ jẹ́ jíjórun ṣíṣègbè ní ọmọ ṣègbè àmúyọ́ bí ọtí wà lò ní ọmọ ọmọ ìjà ara rẹ̀ tí ó tún mọ jẹ́ra rẹ̀ ní àjẹrun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìtẹ́gbẹ́ yóò tún mọ jí sínú gbogbo ọ̀fìn tó ń gan bá tẹ̀ sílẹ̀ tí ó sì mọ kó sínú àwọn kòtò tó ń gan bá gbẹ pẹ̀lú bàbá kọ́ mi fún àkọ́tọ̀ àgbà àti lẹ́mẹ̀rẹ̀ láti bọ́ sóbi di ẹrù àti jìnjìnlá nínú ẹ̀pọ̀ bàtà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá ayé mi tẹnumọ́ èmi ó sì mọ tẹnumọ́ àkọ́tún agbára àti lẹ́yìn mọ́lẹ́ àmọ́ ìgbé wọ̀ mí lódìdí ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wákàtí ní gbogbo tó àtúbọ̀ kọ́ mi fún àkọ́tún agbára àti lẹ́yìn mọ́ rẹ àtúbọ̀ tún mi kì fún agbára àti lẹ́yìn mọ́ rẹ àtúbọ̀ tún mi ró fún agbára àti lẹ́yìn mọ́ rẹ àtúbọ̀ sọ mi di alágbára nínú ẹjọ́ àti máa lọ Olúwa àìlú ọkọ̀ ká sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà pàdé àti máa lọ nígbàgbọ́ àtúbọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà pàdé àti máa lọ àìkí gbogbo ohunkóhun tó bá tún ṣe kó fẹ́ dìde ogun mìíràn àìdìde ìnira àìgbé àbí ọlọ́dún mìíràn àìsíwá yíyẹ àbí fún ohunkóhun kó ṣe tèmi àìkọ́bẹ̀ sí mú ẹ̀jẹ̀ rẹ̀ ní àmúyọ́ bí ọtí wà lẹ́dùn àìkọ́bẹ̀ sí jẹrẹ ní àjẹrun àìkọ́bẹ̀ sí kìsùn gbogbo ọ̀fìn tó gẹ́gẹ́ gbé fún àìkọ́sí mọ́tẹ́sí bọ́lá àwọn tó gẹ́gẹ́ bá jẹ sílẹ̀ fún ara rẹ̀ bàbá
àríkọ́ bẹ̀ sí yàrá wọn ní àyapa àríkọ́ bẹ̀ sí yàrá wọn ní àjẹun sẹ́ dùkẹ́ bí ọ̀rọ̀ rẹ bàbá kọ́ mi fún àkọ́tọ̀ agbára mímọ́ rẹ ẹ̀yin náà mi máa dágbára ní mo bèrè fún agbóhùn mi lójijì èyí tí mo fi lè jẹ́ ẹ̀rù àti jìjìnlẹ̀ ní ọba àtẹ̀tù ìwọ́n lọ èyí tẹ́nikẹ́ni yọ lẹ́nu èyí tẹ́nikẹ́ni gbọ́dọ̀ yọ lẹ́nu àbí náírà àbí fi sùn àbí dàgbà ṣe bàjẹ́ rẹ̀ mọ́ àbí gbógun tì mọ́ olúwa ìtẹ́gbẹ́ ẹnikẹ́ni ó kó tó bá dá òwò sẹ́ àmì ìyá ìbí àbí ó kó nǹkan ṣíṣe tèmi àìlílọ ní yóò bá lóko ní pọ́dúdú rẹ̀ sẹ́ àìjíjẹ́ ru ni yóò jẹ́ ara rẹ̀ rùn àìmímú ni yóò mú ẹ̀jẹ̀ dáàmú yóò bẹ̀rẹ̀ síwájú náà àìpé parun ni yóò parun láì sí òrò pàtàkì kankan bàbá ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ́bi tí ẹ̀rù láti jìjà nínú rẹ̀ ọlọ́run ló gojú ẹ̀ sọ́bi tí ẹ̀rù láti jìjà nínú rẹ̀ pàpàtà ìjẹ́ pé yóò ṣe ohun kan tó tún lè dàgbà padà kúrò nínú ìfẹ́ rẹ̀ kúrò nínú àṣẹ rẹ̀ àbí fàṣẹ kúrò nínú ìfẹ́ rẹ̀ àbí gbogbo kò ní ọjọ́ bọ́ ọlọ́run kọ́ mi fún mẹ́rin náà mi má tàgbára rẹ̀ èyí náà mi má ti agbára mo bèrè fún agbóhùn mi lójijì èyí náà mi má ti agbára mo bèrè fún agbóhùn mi lójijì sọ́bi tí ẹ̀rù láti jìjà nínú rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ju ọgbọ́n ìmọ̀ àti ju ohun tí mo ń retí lọ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìwọ tá ti sọ mí di òmìnira nítòótọ́ ló wí wípé nítòótọ́ bọ́ wọ́n bá sọ ọ́ di òmìnira ẹ̀yin ó di òmìnira nítòótọ́ ètò tó mọ̀ sí pé ìwọ ti sọ mí di òmìnira nítòótọ́ kò sí tàbí ṣùgbọ́n kankan lọ́rọ̀ mi mọ́ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpín mi ire mi àyànmọ́ mi ṣẹ̀dá mi ọ̀yà ọgbọ́dọ̀ di gbígbà fún mi lákòóso ibi kankan kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí gbígbà fún mi pátápátá ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti kó ibi kó wà àwọn ènìyàn kó wà yẹn kọ́ mi àdìgbò ẹ̀kọ́ dígbà fún kó ti mọ̀ dílò fún mi nínú ayọ̀ àti àlàáfíà tẹ̀mí gígùn àti ìtura àti tìlẹ́yìn rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé wọ ọlọ́run tó wọ ọlọ́run dodo àríwọ ọlọ́run tí kì í ṣe kéyìí ìjọ pé wọ́n láti sọ ní ọ̀rọ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ láti ẹni Jésù Kristi wáyé pé nítòótọ́ àríbí ọmọ bá sọ yóò dòmìnira ẹ̀yìn yóò dòmìnira ìwọ́n ti fi dá mi lójú pé àríwọ̀ láti dá mi láàrin ìjà ẹ̀mí kankan kò ṣòfò mi ní láti fi kẹ́ mọ́ wá ìjọ tó bá yẹ pé wọ́n sọ mí di òmìnira pápátá èmi sì ti di òmìnira pápátá èmi kò tún padà di ẹrú kankan mọ́ ìwọ́n ti ra èmi padà jíjẹ kan àníkó ọlọ́gbọ̀n tí ń ṣe ìdí àti ẹrú àti ìgbòdì sí gbogbo pápátá ayé mi gba òmìnira pápátá àníkò sí ìnira kan fáyé mi mọ́ ìdí mo ṣe ké Olúwa gbogbo tí ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpè mi àyẹ̀bọ̀ mi ṣe rere mi ìdálọ́ àti ìdáláre mi gbogbo ẹ̀ pátá àdé olùdókòwò jẹ́ ó sì mo ṣe láti gbogbo ẹ̀yàgbọ́ ẹ̀kọ́ bẹ̀ ti gbà fún pátá àyè láti mọ jẹ́lò fún láàmúra kankan dáadé láti mọ jẹ́lò fún mi nínú ayọ̀ tàbí àti èmi gbogbo àti tẹ̀lé àti ìtura bàbá agbára àti ọ̀kọ̀tún èyí lẹ́bi mímúra àkọ̀tún ó yà máa gbẹ̀wò mi àyè gbogbo ẹ̀yàkọ́ bẹ̀ ti gbà fún pátá gbogbo tí ṣe ògo mi ilẹ̀ mi ìpè mi ṣe rere mi ayọ̀ mi ìbùkún mi àyè àṣírí ayọ̀ mi gbogbo pátá ní orúkọ Jésù yà kọ́ mi fún àkọ̀tún agbára tẹ̀lé mímọ́ rẹ gbogbo ẹ̀kọ́ bẹ̀ ti gbà fún pátá ọwọ́ ẹni tó wà kọ́ ni kókó ibi tó wà kọ́ ni kókó àyíntàlẹ́ ibi tó wà kọ́ ni kókó tàlẹ́ ẹni tí lò kọ́ ni kókó tàlẹ́ ẹni tó mú lọ síbi tó wà kọ́ ni kókó ohun tó ṣe kókó nígbà àyíkó ti gbà fún mi pátá àyíkó sì mọ ti lò fún mi nínú ayọ̀ àtàlàfíà pẹ̀lú ìbùkún pẹ̀lú gẹ̀ àṣírí àti dàláre rẹ àti àtìlẹ́yìn rẹ ní gbogbo nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàlàfíà bàbá ẹ̀yà kọ́ mi fún àkọ́tún agbára àtìlẹ́yìn mọ̀ ní gbogbo àyíkó ti gbà fún mi pátá ní orúkọ Jésù àyíkó ti gbà fún mi pátá ayé kọ́ mi fún àkọ́tún agbára àtìlẹ́yìn mímọ́ rẹ gbogbo àyíkó ti gbà fún mi pátá gbogbo tí ń ṣe ògo bí àyẹ̀mọ́ mi ṣe dá mi lákó nígbà fún mi bàbá tó fi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ ńlákùn fún ẹ̀mí mímọ́ ẹ̀kún fún agbára gbogbo ẹ̀tọ́ àti pé màá tó gbogbo tó lè gbà fún bàbá láti ṣe ìdíkà kan. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé ìwọ ti sọ bí tòmìnira ní tòótọ́ èmi kì í ṣe ẹrú kankan mọ́ ẹ̀yà kọ́ mi fún àkọ́tún agbára rẹ ìkórè ayọ̀ ìjọba ọ̀pọ̀lọpọ̀ bùkún ìgbéga àṣírí aládàálẹ̀ rẹ̀ akínbẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí ní àdìtó àdìṣẹ́kọ̀ àní àkọ́wọ́dà sílẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run òtítọ́ àti òdodo ní ọ̀rọ̀ rẹ̀ sì ní láti rí Jésù Kristi ní wípé àní ọgbọ́n bá ti sọ bí tòmìnira nítòótọ́ àti òdodo ojú òmìnira nítòótọ́ ìwé mi sẹ́gbà pé wọ́n ti sọ bí tòmìnira pátápátá èyí tí ló ṣe fa Jésù Kristi láti ṣe ìrúbọ àti tún fún bàrà láyé bàbá ìdí mo ṣe ké o ní orúkọ Jésù Kristi àní àkọ́tún agbátẹ́mọ̀ yà gbé wọ̀ mí lójijì ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìtó dáhùn ṣẹ́kọ̀ọ́ náà ní ọkùnrin àṣìlẹ̀ tó bẹ̀ já ìkòrò sí láti gbà ìkórè àìtó fẹ́ pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti àti àtàgbàdà rẹ̀ yà kébìrẹ̀ sí ní kó wọn báyìí ní gbogbo ọ̀nà kébìrẹ̀ sí ní kó wọn báyìí àní gbogbo ọ̀nà kébìrẹ̀ sí ní kó wọn báyìí àkọ́tún agbára àti ẹ̀mí mọ́ra mo fẹ́ gbé wọ̀ mí lójijì ìjọba ìwọ láti sọ fídíò mi ní tòótọ́ àyètò pé olùtọ́ àti olùwọ́ ló wà láṣẹ àníwọ̀ kì í ṣe èké sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n kì í ṣe tí sọ̀rọ̀ títí yóò padà àní orúkọ Jésù Kristi ọ̀yà àyíṣẹ́ gbé ìgbẹ́ ẹ̀fẹ́ kún fún
fagbára sílẹ̀ mímọ́ rẹ ìkórè ayọ̀ tó lógo tó tayọ ya kí bẹ̀rẹ̀ sí ní kó báyìí ní gbogbo rẹ̀ kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ àní gbogbo rẹ̀ kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ìtọ́fọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá ẹwà ìgbéga ṣòro rẹ èrè rẹpẹtẹ tí ọjà kàwé tí ó lè bóyá àní kí bẹ̀rẹ̀ sí ní kó bàbá kọ́ mi fagbára sílẹ̀ mímọ́ rẹ àní gbogbo rẹ̀ àní kórè àjọpọ̀ ìtọ́fọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé àyè kò sí láti gbà olúwa kí bẹ̀rẹ̀ sí ní kó báyìí ìtọ́fọ̀pọ̀lọpọ̀ ìbùkún ìgbéga ṣòro rẹ dọ́là rẹ àti ìdáná àti gbé nílé ìgbóríde gbéga ọ̀tún lójoojúmọ́ ni àṣírí lójoojúmọ́ àní ìmúṣẹ rẹ lójoojúmọ́ ó yà gbé wọ̀n lójijì tó gbàgbà tó yà kún fagbára kún fẹ́ẹ̀mọ́ àìkíbẹ̀ sí ní kórè àní gbogbo náà àìkíbẹ̀ sí kórè àti gbogbo àgbà tó fi jẹun kí ògbó ìwé tó bọ̀ jẹ́ bó ṣe jẹ́ lọ bàbá fún fagbára sílẹ̀ mímọ́ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọwọ́ ọ̀tún agbára rẹ èyí tí a gbéga lójoojúmọ́ èyí tí ń ṣohun láàní òun ni mo béèrè fún Olúwa gbélé mi lórí ṣúre fún mi nítorí pé Jésù ti fìdí rẹ̀ múlẹ̀ pé bí ọmọ bá sọ ní òmìnira àti òmìnira tuntun ìwọ sì ti fi mí lọ́kàn balẹ̀ pé ìwọ ti sọ bí di òmìnira pátápátá èmi ò sí lábẹ́ ẹrú kankan mọ́ àti múnisìn kankan mọ́ Ọlọ́run ọwọ́ ọ̀tún wa agbára rẹ tí ń ṣohun náà ọwọ́ ọ̀tún agbára rẹ tá à ń gbéga ní gbélé mi lórí Olúwa ṣúre fún mi gẹ́gẹ́ bó ti ṣúre fún Jacob gẹ́gẹ́ bó ti fúrò fún Isaac gẹ́gẹ́ bó ti fúrò fún Ibrahim pé Abraham Olúwa ṣúre sínú ayé tèmi náà ayé mi ó yá kọ́bẹ̀ sí fọ́ lóògùn ju ọgbà àti màṣẹ́mi àní òrìn àjò abáráké 2024 yìí yóò kọ́ lóògùn fún mi lọ́pọ̀lọpọ̀ láì mú ìnira kankan ju gbogbo àwọn ọdún yòókù tí mo ti ń lò bọ̀ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹlẹ́dàá mo béèrè fún ọwọ́ ọ̀tún agbára rẹ ni èyí tí a ń gbéga nígbà gbogbo lọ́jọ́ gbogbo ni mo béèrè fún ọwọ́ ọ̀tún agbára rẹ ni èyí tí ṣòwò ńlá owó ara rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo ni Ọlọ́run ẹlẹ́dàá ni mo béèrè fún ọwọ́ ọ̀tún agbára rẹ ni èyí tí ń gbé nínú tí ń gbé nígbà tí ń fani sókè lójoojúmọ́ ni bàbá ní orúkọ Jésù ya gbé lé mi lórí àdìrántí ọ̀rọ̀ Jésù Kristi wípé tí ọmọ bá sọ́jú bẹ̀rẹ̀ yóò dòmìnira nítòótọ́ nítorí pé àní ọ̀sà tó sọ bí dòmìnira àìní pàṣẹ àti ọ̀rọ̀ àti kọ́ àtàjìnà àtàjẹ́ tí Jésù Kristi nítòótọ́ ètò tó bá wípé èmi ò sí lábẹ́ ẹrú kankan àbí múnisìn kankan mọ́ Ọlọ́run ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ dá owó ya gbé lé mi lórí ó yá súre fún mi ìwọ Ọlọ́run Abraham Isaac Jacob àìníwọ̀ yọ sá súre fún wọn àìníọjọ́ kìí àná bàbá àìgbọ́wọ́ ọ̀tún agbára lé mi lórí ó yá súre fún mi ayé mi yá kó agbára nípa rẹ̀ lórí pápádájú àti wọn lọ ayé mi kọ́ bẹ̀ sí fọ̀ nínú ògùn pápádájú àti wọn lọ bàbá àìníwọ̀ ọ̀tún agbára ni mo béèrè fún olùwàgbé lé mi lórí èmi àwọn òwòrán ọwọ́ ọ̀tún agbára ni mo béèrè fún olùwàgbé lé mi lórí bàbá gẹ́gẹ́ bó ṣe súre sínú ayé Abraham Isaac àti Jacob àyíntá ayé wọ́n ti gbòòrò fún rẹ̀ tí wọ́n ti fún gbogbo ọgbà bùkún olùwà àìsúre sínú ayé tèmi náà olùwà ayé mi kọ́ fún ọgbà bùkún ògùn aláti gbéga ìṣẹ̀ṣẹ̀ wa lọ àyíjú gbogbo àwọn ọdún òkú tó mọ̀ tí kò já lọ ìgbà ilé àjò kó omi yá kó tó mọ̀ fọ́ ìṣẹ̀ṣẹ̀ wa lọ ìgbà ayé ògùn kó tó mọ̀ fọ́ ìṣẹ̀ṣẹ̀ wa lọ àyíní gbogbo ọdún kó ti fẹ́ àyíká mi kó tó mọ̀ fọ́ tògótògó bí ó ti fọ́ lọ àyíní iṣẹ́ mi lẹ́mi lórí ọ̀nà mi ó gbó ṣe kó tó mọ̀ fọ́ tògótògó bí ó ti fọ́ lọ àyíká ayé mi kó mọ̀ sí wà nílẹ̀ mọ́ àyíṣùn kó mọ̀ fọ́ nílò kó mọ̀ gbé ní ògùn níbi gíga lójoojúmọ́ ọ̀yà súre sún ayé bàbá ọ̀yà súre sún ayé bẹ̀rẹ̀ àyè ọwọ́ ọ̀tún agbára gbogbo ní orúkọ Jésù gbẹ̀rẹ̀ mi ọ̀yà súre fún mi ìta ayé mi kó gba ìpàdé pẹ́ bàtà tó bẹ̀ tí kò ní olóògbé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run èmi ti di òmìnira nítòótọ́ nítorí pé Jésù Kristi fìdí rẹ̀ múlẹ̀ wípé tí ọmọ bá sọ yìí di òmìnira ẹ di òmìnira ọ̀rọ̀ rẹ̀ sì ni wípé kí ni ìwọ ní èrò rere sí mi o kò fìgbà kan ní èrò ibi sí mi ìwọ ọ̀dá mi togotogo ni ọ̀dá mi fún àti fún òṣìṣà ìdí mo sì ń ké mo sì ń tẹnumọ́ ní ìdájí ní kùtùkùtù òwúrọ̀ yìí ọwọ́ ọ̀tún wa agbára rẹ fi di ọwọ́ ọ̀tún mi mọ́ ẹ̀yà bẹ̀rẹ̀ sí gbé mi ga bẹ̀rẹ̀ sí ṣe mí lógo bẹ̀rẹ̀ sí mi fọ̀ nínú ògo bẹ̀rẹ̀ sí mi fọ̀ nínú ọlá àti nínú gbogbo tí ń ṣe rere Olúwa ayé mi kó kúrò ní ayé ìlẹ́lẹ̀ pátápátá ayé mi kó kúrò ní ayé ìràkúrò pátápátá ṣùgbọ́n kó jẹ́ tó ń sáré tó ń fò nínú ògo ó ní gbogbo ọ̀rọ̀ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ògo ìwọ Ọlọ́run olùgbédúró olùgbédìgà àyè mi ti ẹnu mọ́ rántí ọ̀rọ̀ Jésù Kristi èyí tó sọ wípé bí ọmọ bá sọ yìí di òmìnira ẹ̀yin ó di òmìnira nítòótọ́ ìjẹ́ ibi tí ìwọ sì fi di ẹ múlẹ̀ fún mi yékéyéké wípé kìíní àyè wọ́n sàtúnṣọ bí di òmìnira èmi sì ti bọ́ lọ́wọ́ gbogbo tí ṣe ẹ̀kọ́ ẹrú ìmúnisìn mi lára gbogbo èyí kò ṣe pé òun yóò orúkọ Jésù Kristi àyè ọwọ́ ọ̀tún wa agbára ya fi di ọwọ́ ọ̀tún mi mọ́ ẹ̀yà mọ́ gbé mi lọ ẹ̀yà mọ́ gbé mi ga mo bèrè fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ sí bàbá ẹ̀yà fi di ọwọ́ ọ̀tún mi mọ́ ẹ̀yà mọ́ fi gbé mi lọ mọ́ fi gbé mi ẹ̀yà mọ́ fi fọ̀ nínú ògo ayé mi wá mọ́ fọ̀ nínú ògo ní oṣù fọ̀ nínú ògo lọ ayé mi kọ́ mọ́ fọ̀ nínú ògo mo sì fọ̀ nínú ògo lọ ayé mi kọ́ mọ́ fọ̀ nínú tẹ̀síwájú mo sì fọ̀ nínú tẹ̀síwájú lọ òun rere ayọ̀ gbogbo ayé mo sì fọ̀ nínú ayé mo sì lọ ẹ̀rí ayé mo má mọ́ pẹ̀lú àti wọn àlùkò bàtà
fa àníbi ayé ògo mi ẹ̀yà àdìpọ̀ àwọ̀ ilẹ̀ gbogbo ayé pàpàtà olúwa ọwọ́ ọ̀tún wa gbára rẹ gbòbèrè fún ẹ̀yà fi jẹ ọwọ́ ọ̀tún mi mọ́ ẹ̀yà mọ́ fi gbé mi ró ẹ̀yà mọ́ fi gbé mi ga ẹ̀yà lọ́mọ fọ̀ mí ní ògo lọ́mọ fún mi fọ̀ ní ògo àìkéde mọ́ ti tẹ̀ nílẹ̀ mọ́ àìsàn kéjẹ ni tó wà níbi gíga àìsàn fọ̀ nínú ògo níbi gíga níbi tí ó kéré òkè níbi tí àti níbo táyé ni bàbá àyẹ̀kọ́ bẹ̀ sí gbà mí níbẹ̀ olúwa ọwọ́ ọ̀tún wa gbára rẹ gbòbèrè fún ẹ̀yà fi jẹ ọwọ́ ọ̀tún mi mọ́ ẹ̀yà fi fa mi lọ́sí gíga àìlọ́fà ìgbà mi gíga lọ́fà ìgbà mi ní ògo àyàtí mọ́ fọ̀ ní ògo àní ti gbogbo àwọn abẹ́rẹ́ àti ìjọ tó lọ àní gbogbo àní àjọ yóò gbé oṣù mílíọ̀nù lọ ayé ìfọ̀ ọmọ fọ̀ ní ògo tó ti wá lọ àní ìgbà ayé ìṣòro mi ẹ̀yà kúta gbìnà kúta lọ ní gbogbo ẹgbẹ́ báyà tó lọ èrè àìmọ́ wá gbé ìrọ̀lá lọ kí gbogbo ayé lè mọ̀ wípé àníwọ̀ nìkan lọ́dọ̀ yẹn ìkùsùn náà kọ̀ọ̀mọ́ bàbá àyà ọwọ́ sàgbà fi jì mí lọ ẹ̀yà mọ̀ fi gbé mi ga ní gbogbo ọ̀nà àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ pálásẹ mi ò dálábà o àtàtì kọ́ nípa tèmi pé ọmọ aláṣẹ lè mi ṣe ọ̀rọ̀ rẹ̀ sì ní pé kí n pàṣẹ gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátápátá nítorí owó tí mo bá fẹ́ tó èmi aláṣẹ ní àwòrán pẹ̀lú àṣẹ àtàgbára tí ó dùn tí fúnra ìfúnra èyí tẹ́nikẹ́ni ò sì ní di lọ́wọ́ ẹ̀yà gbogbo tí ṣe ògo mi ẹ̀tọ́ mi ìpín mi ire mi àyànmọ́ mi ṣẹ̀dá mi lórúkọ Jésù ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run alààyè èyí tó mú kí ọjọ́ mọ́ yọ èyí tí ẹnikẹ́ni ò sì ní sọ pé kí ọjọ́ mọ́ yọ èyí tí ó mú kí òjò ìtura àti òjò ìbùkún ikọ́ mọ́ ọ̀rọ̀ èyí tí ẹnikẹ́ni ò sì ní dá lọ́wọ́ dúró ni ẹ padà sún ayé mi mọ́ padà ṣe fún mi ọ̀dà lábà ẹ bẹ̀rẹ̀ sí ti lò fún mi ibi tẹ̀ wà kọ̀ọ̀kan mi ohunkóhun tí ó dé yìí kọ̀ọ̀kan mi ebi tá a kàn yín mọ́kànkan mi talẹ́ni tí ó ń gbé yín pamọ́ àbí tó ṣe pàṣípààrọ̀ yín àìkú òdo ayé mi bọ́ sínú ayé lómi ọ̀kọ̀ọ̀kan mi ẹni tí lòyìn kọ̀ọ̀kan mi ṣùgbọ́n nǹkan tí ó kàn mí ni wípé kí ni ẹ padà sọ ìmọ̀ pálàṣẹ pẹ̀lú agbára àṣẹ èyí tí Ọlọ́run fi dá ọjọ́ tẹ́lẹ̀ kí olùlé dá ọjọ́ ló lẹ́gbẹ̀ẹ́ kọ́mọ yọ pẹ̀lú agbára àṣẹ èyí tó mú kí òjò tí ń rọ̀ lọ́wọ́ báyìí kọ́mọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kí olùlé dá lóko kọ́mọ ọ̀rọ̀ ó yá àdìmọ́ pálàṣẹ fún ẹ padà sínú ayé bẹ̀rẹ̀ sí ìdílé òfin mi gbogbo tí ń ṣe ètò àti ogun àti ìpín mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo ẹ̀yẹ àní bẹ́ẹ̀ ti pé iṣẹ́ ọwọ́ náà pápátá ẹ kọjá sí gbogbo tí ẹ̀tọ́ mi bá wà ẹ lọ́mọ gbà wá fún mi tèlé tèlé láì kù sí kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé mi paláṣẹ ni ìjọba ti fìdí rẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àyè pé ọmọ aláṣẹ lèmi ṣe èmi paláṣẹ ni ìjọba ti kọ́ nípa tèmi wípé látọ̀dọ̀ Ọlọ́run àlọ́ ti sọ̀rọ̀ wípé àríkèbíkè pàdé bó ti ṣiṣẹ́ wọ̀ ní tó kó o tí mo bá fẹ́ ẹ gbọ́ gbogbo tí ṣe ògo mi àìṣẹ̀dá mi àyẹ̀mọ́ mi eré ayé gbọ́dọ̀ gbogbo àyè gbogbo tí ṣe ìpè mi láì kò sí ibi kankan àyètẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ṣáájú ló yẹ kí wọ́n lò tí wọ́n lò tí wọ́n fi kó ni yóò orúkọ Jésù Kristi mo paláṣẹ ọ̀yà àyè padà sún ayé báyìí ẹ bẹ̀rẹ̀ sí jílò fún mi mo paláṣẹ mi ọ̀dà àyè paláṣẹ pàṣẹ ẹ bẹ̀rẹ̀ sí lómi pẹ̀lú àṣẹ àti agbára ọ̀rọ̀ èyí tó wà nínú ọjọ́ èyí tẹ́lẹ̀ kí olùfi di ọjọ́ láti yọ àyè pẹ̀lú agbára àti àṣẹ ọ̀rọ̀ èyí tó mú kí òjò kọ́ mọ òjò tún òjò ṣẹ́gun òjò dáadáa òjò kọ́ mọ ọ̀rọ̀ ní ọwọ́ lọ́wọ́ báyìí èyí tẹ́lẹ̀ kí olùfi di ọjọ́ kọ́ mọ ọ̀rọ̀ mo paláṣẹ fún inú orúkọ Jésù Kristi àyè kò sí ìdíwọ́ àti ìnira àti ìdènà kankan fún yín mọ́ ọ̀yà ẹ padà sọ ẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ sí jùlọ fún báyìí gbogbo tí ṣe ọkọ mi àyẹ̀mọ́ mi ìṣẹ̀dá mi ire ayé mi ìgbéga mi ìbùkún mi àti gbogbo ìmúṣẹ rere bọ́lá iṣẹ́ mi àti gbogbo ṣiṣẹ́ rẹ̀ àti gbogbo tí ṣe ìrora gbà rere mi ọ̀yà àyè padà sọ ẹ̀bẹ̀ sí jùlọ fún àmúyẹ àkàdá ni ibi tá a kàn ìmọ̀ kọ̀ọ̀kan mi àní ọwọ́ ní tí a ti kàn ìmọ̀ kọ̀ọ̀kan mi àní ibi tá a dé ìmọ̀ kọ̀ọ̀kan mi ibi tá a wà kọ̀ọ̀kan mi tá a lè ti lóyún kọ̀ọ̀kan mi bó lẹ̀ sí débẹ̀ kọ̀ọ̀kan mi òun kọ́ sí lọ́kàn mi ni wípé àyè kú òní gbogbo tí a wà tó pé èmi ò ní nǹkan tí mo níyẹn ni mò ń sọ̀rọ̀ tí mo ń padà sí pé òkú sí ẹ padà sínú ayé mi sẹ ẹ dúró fún mi sí pátápátá òkú ayé mi èpè mi rí ayé mi ṣe jáde àyọ̀mọ́ mi àyè mo padà ṣe ní orúkọ Jésù Kristi ẹ̀yẹ padà sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí dúró fún mi tó pé èmi ò ní nǹkan ni mò ń padà ṣe fún tí mo bá yín sọ̀rọ̀ ìjọba ọmọ aláṣẹ lèmi ṣe ọlọ́run sì fi di mi ó sì padà ṣe mi kékeré kékeré báyìí mo ti ṣe ọwọ́ òun ọlọ́run aláyẹ nítorí ohun tí o bá fẹ́ ìyẹn mo padà ṣe fún yẹn padà sọ̀rọ̀ mi báyìí nítorí pé ẹni ọjọ́ yọ nípa ìṣẹ̀dá gbọ́dọ̀ lọ́wọ́ ẹni kò ní pàtàkì àti jí lọ́wọ́ òjò tó rà tuntun bẹ̀rẹ̀ sí rọ̀ lọ́wọ́ bá àní ẹni kò ní pàtàkì àti jí lọ́wọ́ pé kọ́ mọ́ ṣe rọ̀ ìyẹn mo padà ṣe ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo ti ṣe ẹ̀tọ́ mi ògo mi pè mí àní mo padà ṣe ní orúkọ Jésù ẹ̀ padà sí ẹ̀bẹ̀ tí ló fún mi àní èmi oníkan tí mo ní ni mò ń sọ̀rọ̀ àní padà sí ẹ̀bẹ̀ tí ló fún mi láì mú ní àkàrà ẹ̀bẹ̀ tí ló fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ àyùbàtàfẹ́ ẹ̀bẹ̀ tí ló fún mi ẹgbọ́ gbogbo tí Ọlọ́run dábọ́ bá gbogbo ti ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run aláyẹ ibi kí gbogbo tí ẹ̀tọ́ mi ẹlọ́mọ gbà wá fún mi báyìí àgbogbo tí ẹlọ́mọ gbà fún mi tẹ́lẹ̀ ẹlọ́mọ gbà fún mi tẹ́ má ògo àwọn ẹni ìṣáájú ẹ kí ó jẹ́ kó lè tún mò nílò tí wọ́n fi kó ni àní tó pé ara àwọn ogún mi ni àní mo pa aṣẹ ní orúkọ Jésù tẹ́lẹ̀ ẹlọ́mọ gbà wá fún mi sẹ́ àní bí gbogbo yòókù ló wà ẹlọ́mọ gbà fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orúkọ Jésù ẹlọ́mọ gbà fún mi tẹ́lẹ̀ àní orúkọ Jésù mọ́lẹ́ ẹlọ́mọ gbà fún mi tẹ́lẹ̀ láàkùn sí kankan nípa gbàdá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi bọ́n tó bí
a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Nígbà tí Ọlọ́run rà wá padà kúrò nínú ẹrú ẹ̀ṣẹ̀, ó sọ wá di ẹrú òdodo. Ètò túmọ̀ sí wípé kí ni èmi àti ẹ kò sí ìdálẹ́bi kankan fún amọ́ àbí ìdíwà dènà fún ẹnìkan láti ṣe rere mọ́. Ó tó kó wa kúrò láti mọ gba ire látọ̀dọ̀ Ọlọ́run àyẹ̀wá, ìgbéga látọ̀dọ̀ Ọlọ́run, ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run, àtìlẹ́yìn látọ̀dọ̀ Ọlọ́run àlàyéwá. Ìtẹ́nikẹ́ni ò sì lè takò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi, mo ń pa láṣẹ fún yín, ẹ jí lójú oorun yín, èyí tẹ́ sùn lójú oorun yẹn ó tó gẹ́. Àkókò ẹ̀rí mi nìyí, àkókò ìgbéga mi nìyí, a sì fìdí rẹ̀ múlẹ̀ nípa ti tèmi, kò sí ẹnikẹ́ni tó lè yí padà. Ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè láti bí mímọ́ wá ní ti tèmi lójoojúmọ́ tí mo gbọ́dọ̀ mọ rí gbà ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo wákàtí. Àtìlẹ́yìn Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà nínú gbogbo ni mo gbọ́dọ̀ mọ rí gbà, nítorí pé kí ni a ti fìdí rẹ̀ múlẹ̀ nípa ti tèmi, àti wípé Ọlọ́run ti dá mi tògbótògbó, kò dá mi fún ìyàjẹ́. Ó ti sọ nípa tèmi pé èrò àlàáfíà lòun sí mi, kì í ṣe fún ibi. Àti pé ohun tuntun tó jọ gbọ́ ní tẹ́nu òròrí tí ẹnikẹ́ni ò tí ojú òrírí ni wọ́n mọ̀ ṣe ní ayé nígbà gbogbo. Ìdí ni mo ti pa láṣẹ, ẹ jí lójú orin gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi, ẹ bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi. Ẹ̀rí ayọ̀ gomi ya kọ́bẹ̀ látàkókò yìí lọ. Ìṣeré ayọ̀ mi tó lógo tó ga jù kọ́bẹ̀ sí látòkò yìí lọ. Àní gbogbo tí ṣe ìpín mi ya kọ́bẹ̀ sí tèmi lọ láti ní àmúni àkànní. Ohun rere ayọ̀ tọkàn mi gbogbo fún ya kọ́bẹ̀ sí di ìrọ̀rùn fún mi láti mọ gbé ṣe, láti mọ yọrí rẹ̀ pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi, èmi paláṣẹ fún èmi ọ̀dàlàbà, èyí tẹ́ ẹ sùn tó gẹ́ ní orúkọ Jésù sẹ́ ẹ jí lójú oorun sẹ́, àní èyí tẹ́ ẹ sùn tó gẹ́ ní orúkọ Jésù ẹ jí lójú oorun, ẹ̀yin tó bá ti ẹ̀ ní orúkọ Jésù mọ pàṣẹ ọ̀run pààrọ̀ ní pápátá dànù, ọ̀run pààrọ̀ ní pápátá ní orúkọ Jésù Kristi. Ètò àti kọ́ àti fìdí rẹ̀ múlẹ̀, ẹnikẹ́ni ò sì lè yí padà. Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi, ẹnikẹ́ni ò sì lè padà. Ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mímọ́ wá, àní tèmi ní ojoojúmọ́ tèmi gbọ́dọ̀ mọ rí gbà, àtìlẹ́yìn Ọlọ́run láti sọ́yìn wá, àní mo gbọ́dọ̀ mọ rí gbà nígbà gbọ́dọ̀ gbogbo. Èyí tó túbọ̀ sí pé ìdààmú ìkorò ìṣà òṣì kìí ṣe tèmi mọ́, àní ìgbéga ayọ̀ ògo ìgbésẹ̀rẹ̀ aṣọ́rò oríire tèmi. Èyí tí mo ṣe parí aṣọ ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi sẹ́, àní ẹjí lójú oorun èyí tẹ́ sùn yẹn tó gẹ́sẹ̀ lórúkọ Jésù ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ sí àmì òfin sẹ́, àní ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ sí àmì òfin sẹ́, òyà àní òkú ayé mi òyà kọ́bẹ̀ sí bú yọ kọ́bẹ̀ sí gbilẹ̀ kọ́bẹ̀ sí tán káàkiri gbogbo mẹ́rin àgbáyé ayé, àní ìṣeré ayọ̀ mi àní gbogbo ọ̀nà òyà àní kọ́bẹ̀ sí fìdí múlẹ̀, àní kó sì bẹ̀rẹ̀ fi ṣe oríṣiríṣi nípa gbàdá aṣọ rẹ̀ gbogbo rẹ̀ bọ́tà kọ́bẹ̀ sí fásitì ṣe àní kìí sí pé ní aṣọ ètò ìka tó lè gbójú ọdún nínú rẹ̀, àní ìtura ayọ̀ àní lóko Jésù àkọ́bẹ̀ sí tèmi gbogbo ọ̀nà. Ìrànlọ́wọ́ Ọlọ́run àlàyé gẹ́gẹ́ bí àsìfìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi, òyà lórúkọ Jésù yà kí n bẹ̀rẹ̀ sí ní wọn bá lọ́pọ̀lọpọ̀ ojú tàti wá lọ, àní bó ṣe lè lọ, àní àtìlẹ́yìn Ọlọ́run àlàyé, àní gbogbo rẹ̀ yà kí n mọ̀ ní gbàgbà tó bó ti fojú sọ̀rọ̀ àní bó ti retí lọ, àní orúkọ Jésù ní gbogbo ìgbéga àkọ́bẹ̀ jẹ́ tèmi, ìṣeré òkè aládàá àkọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́, ẹ̀yà ń kẹ́lò ní sàyọ̀mọ̀ yà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ sí àmì sẹ́, àní ẹjí lójú mo pàṣẹ fún yóò ìtẹ̀sùn tó gẹ́yà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ sí àmì fún mi sẹ́, òkú ayé mi kò bu yọ pápátá, àní mọ̀lẹ́ ayé mi kò tán pápátá, àní orúkọ kọ́bẹ̀ sí ẹ̀rí rẹ̀ ayọ̀ mi, àní kọ́bẹ̀ sí mi gbogbo ayé pápátá, àní orúkọ ti Jésù Kristi, àní tí mọ̀ òkú àwọn ìṣàjú àìtọ́ ẹ̀kọ́ ètò olórí àìgbò akọ́bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ padà báyìí, àìgbò kọ́bẹ̀ sí jílò fún láì múlẹ̀ àtọ́jà ní ìjọba àṣẹ àti ọ̀rọ̀ Ọlọ́run ní pípé ìrànlọ́wọ́ Ọlọ́run láti fi máa ní ìmọ̀ nígbà àti ìrànlọ́wọ́ ẹni ẹni àṣìṣe ti dààmú ìlú ìjákulẹ̀ àìkọ́ ìṣe ìṣẹ̀mọ́ àìlẹ́bàá tó kò gbọ́ ìṣe ìmọ̀ṣẹ́ lórúkọ Jésù mọ́ pálá àṣẹ lórúkọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ẹni yòówù kó wù kẹjẹ kọkàn mi, a ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́. Jésù ti sọ wípé ní tòótọ́ lóòótọ́ bí ọmọ bá sọ ní òmìnira ẹ̀dì òmìnira ní tòótọ́. Jésù ti sọ bí tí òmìnira nípa ikú àti jìyà rẹ̀, nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀. Èmi ò sí ní ẹ̀ńtẹ́lẹ̀ mọ́ yọ lẹ́nu mọ́, nítorí pé a ti kọ́ nípa tèmi pé èmi ò apá Kristi káàkiri lára mi, kẹ́nikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́. Ètò bá ti dìde fún ìdájọ́ lórí mi, òun ni ó ro ìdálẹ́bi ti ara rẹ̀, yóò sì lọ nígbèkùn. Ẹni yòówù kó wù kẹjẹ kọkàn mi, ìfẹ́ mọ bóòlù ẹ ti súnmọ́ bóòlù ẹ ti jìnnà sí mi tó, bóòlù yóò ṣe kámẹ́rà, bóòlù yóò ṣe tàmẹ́rà tó kọ̀ọ̀kan mi. Gbogbo ẹni tẹ́ pé ní ayọ̀lẹ́nu adínẹ́ra àfọ̀gbọ́njáni afàkókò ẹni ṣòfò àfojú ẹni ṣòfò, ẹ lọ ṣòfò dànù. Kò sí kan tó kàn mí lórí ayé yín, àánú àti ìrọ̀fẹ́ ó ṣí kò lórí ayé yín, ẹ lọ ṣòfò dànù. Mo tẹnu àánú àti ìrọ̀fẹ́ ó ṣí kò lórí ayé yín, ẹ lọ ṣòfò dànù. Ẹ̀yin tẹ́ dúró nítorí pé kí ni àní bẹ́ẹ̀ sì fi àwọn ọdún yòókù ṣòfò láì rógolo,
abala kejì 2020 abala kìíní 2024 ẹ jẹ́ kí ẹ̀yọ́ tó ń gbà mí láti rí rògbòlò bó tó àti bó ṣe ẹ tọ́ pé abala kejì yẹn ẹ tún túnra mú ẹ gbọ́ àti kọ́ láti fi jílẹ̀ múlẹ̀ láti ẹnu Jésù Kristi wípé kí ni bí ọmọ bá sọ ní jòmìnira ẹ jòmìnira tuntun èmi ti di òmìnira pátápátá o nípa ikú àti àjẹsẹ̀ Jésù Kristi gbogbo yín pátá yá ẹ lọ ṣòfò dànù àti gbogbo ẹgbẹ́ àti gbogbo gbẹ́kẹ̀lé yín àti ilé àtọ̀nà yín orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi paláṣẹ ibi ò dálábà ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi bó lẹ ṣe jẹ́ kọ̀ọ̀kan mi bó lẹ ṣe súnmọ́ sí mi tó kọ̀ọ̀kan mi bó ni yóò ti kàmí ayé yóò ti dùn mí tó nígbà tí ọba délẹ̀ tán kọ̀ọ̀kan mi ohun kan tuntun tọ́kàn mi ni wípé àní ẹni yòówù kò wò kàn ṣe àyè tẹ́ sọ wípé ẹ kò lè jáwọ́ àní ẹ kò ní ẹni ọ̀wá láti ṣe rere yín àbí láti ṣe ohun tó dáa bí kò ṣe pé yebe ní orúkọ Jésù yá ẹ lọ ṣòfò dànù àti ẹ̀yẹ àti ilé àtọ̀lẹ́bọ̀ ẹ lọ ṣòfò dànù àní mo paláṣẹ ẹ lọ ṣòfò dànù ètò pé àánú àti ọ̀fẹ́ ó ṣí kò lórí ayé yẹn mo paláṣẹ ẹ àní àtọ̀lẹ́bọ̀ ó ṣí kò lórí ayé ẹ lọ ọ̀run dànù ṣòfò dànù gbogbo yìí tẹ dúró nílò wípé kí ni àní nínú àní abẹ́ sí fi àkókò mi ṣòfò àní bẹ́ẹ̀ ṣe fi ọjọ́ orí mi ṣòfò àìní àwọn orí tó ti kọjá lọ àìní abala kejì 2024 èyí tẹ́jì káyọ̀ kó gbàmí láti eré ògòmìnira kó tàbí bó ṣe yẹ àní ẹ tún túnra mú nínú abala kejì 2024 yìí lẹ́yìn ìgbà tí a kọ́ wípé kí ni àní àti dá mi láàrin ní tòótọ́ ní òtútù àti òdodo ètí Jésù Kristi fìdí rẹ̀ múlẹ̀ pé ní òtútù àti òdodo bí ọmọ bá sọ̀rọ̀ ẹ̀jọ̀ mi náà tòótọ́ ètí Jésù fi dá mi lójú kò sọ mí jòmí nípa ikú àti ìjìyà rẹ̀ ẹ̀yin wọ́n tó ní àìlẹ̀ tó túnra mú ẹ̀tún túnra kójọ ẹ̀yin tẹ́ tún gbé ìgbésẹ̀ mìíràn ọ̀yá àti ẹ̀yin àti ilé àtọ̀nà yín àti gbogbo agbára yín lórúkọ Jésù mọ́ pàṣẹ ọ̀yá ẹ̀ lọ rún dànù àní èmi ò dálábà mọ́ pàṣẹ ẹ̀ lọ rún dànù ìjọba pàṣẹ ti kọ́ ní pàṣẹ wípé ẹnikẹ́ni mọ́ sì yọ mí lẹ́nu mọ́ ìjọba pé mi ra pa Kristi káàkiri ara mi ìjọba náà ti gbé káfíńsà ti sọ nílò rẹ̀ pé ẹ̀ tó bá fi mí gbọ́dọ̀ owó fi bẹ́ẹ̀ tó bá fi mí lẹ́nu owó fi rí ẹ̀ tó bá gbogbo tèmi ọ̀parun ọ̀yá lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń dìde ogun àníṣe ayé mi ṣe iṣẹ́ ìdáṣẹ́ okòó nǹkan tí ń ṣe tèmi àní láti mọ fi àkókò mi ṣòfò láti mọ fojú mi ṣòfò láti mọ fi àdúrà ẹ̀ tẹ́ pé láti mọ tìmí láti mọ ṣeré láti mọ fọ lóògùn ẹni yóò kó òkè àní ẹlọrun dànù àti ẹyẹ àti ẹyẹ ẹlọ ṣòfò dànù èmi ọ̀fẹ́ mẹni tẹ ń ṣe àní ẹlọ ṣòfò tí gbogbo agbára ti gbogbo ilé àtọ̀dẹ ẹlọ ṣòfò dànù oore ọ̀fẹ́ àtànù kákó lórí ayé yín sẹ àní ẹlọ ṣòfò dànù àní orúkọ jẹ lọrun ìṣẹ̀lẹ̀ tó pẹ́ èmi ò sí náà tẹ́lẹ̀ yọ lẹ́nu mọ́ o èmi ò sí náà tẹ́lẹ̀ dádúró mọ́ èmi ò sí tẹ́lẹ̀ mọ́ gbógun tì mọ́ èmi ò sí náà tẹ́lẹ̀ mọ́ fi sùn mọ́ èmi ò sí nínú tẹ́lẹ̀ mọ́ gbọ́ wá sí ilé ẹjọ́ kankan mọ́ ìtòrò pé kí ni àní ibi ti bọ́ọ̀lù gbogbo tí ń ṣe ègún ègbà àti májẹ̀mú àti egun ìjọba gbogbo nípa àní ìdáláre àti sọ dòmìnà Jésù Kristi nípa ikú àti ìdájẹsẹ rẹ lórúkọ Jésù gbogbo ìpínlẹ̀ ẹlọ́run dànù ẹlọ́sọ̀fẹ́ dànù ní orúkọ Jésù dànù ẹlọ́sọ̀fẹ́ dànù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára rẹ lórí ayé mi fún àṣepọ̀ ògo mìíràn tó tún ṣe ní ayé mi ní ìdájí ní kùtùkùtù rẹ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó ṣe Ọlọ́run ayérayé alágbára gíga jùlọ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣe nítorí pé ìwọ àníwọ nìkan ṣoṣo lógo yẹ ìwọ àníwọ nìkan ṣoṣo nìyẹn yẹ ìwọ nìkan ṣoṣo tó láti mọ ẹgbẹ́ láti mọ yìí fún títóbi àtàgbára ẹnu ayé mi fún àwọn àṣepẹ́ oore tí wọ́n tó ti ṣe ní ìdájí kùtùkùtù tó rí àwọn ayé mi àní fún àwọn àyípadà ló tuntun mú kó jẹ́ bá ayé mi fún òyìnbó alógo tó tún bẹ̀ sí alógo ní ọ̀tún ayé mi ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ àdìsọ́ yà bá mọ gbogbo lọ ẹ̀yà mọ gbà yín lọ agbára àṣẹ rẹ ìní ẹ̀mí mọ ìtútóbi rẹ ìjọba rẹ àtúbọ̀ sọ̀rọ̀ ìjàtúbà lọ àtúbọ̀ jọba lọ bó ti jọba lọ àtúbọ̀ jẹ́ ìwà ìbò ti jẹ́ àtúbọ̀ kọ́ bó ti wọ̀ ọwọ́ ọ̀tún agbára rẹ olùwà àtúbọ̀ náà tí àìjọ ìjàtúbà lọ láti mọ gbélé ẹnì kọ̀ọ̀kan wa lórí láti mọ súlù síwáyé ẹnì kọ̀ọ̀kan wa àti àwọn àtàwọn àtẹ̀tẹ̀ wà tí wọ́n wà olùwà tẹ́rẹ̀ àtúbọ̀ jẹ́ agbára bó ti jẹ́ agbára rẹ àìtútóbi agbára rẹ àtúbọ̀ fún bó ṣe fi hàn lọ èyí dẹ́bi mi máa agbára àtàtà àtúbọ̀ sọ̀rọ̀ bó ṣe fi hàn lọ àtúbọ̀ tó súlù fún wa àtúbọ̀ bùkọ́ nìkan àtúbọ̀ kọ́ nìkan àtúbọ̀ sí nìkan wa níyè sí ìfẹ́ rẹ àtúbọ̀ sọ àyíkọ́ dálágbá nínú rẹ àtúbọ̀ gbé nínú òmìnira rẹ nítòótọ́ àti nínú òdodo nínú àná rẹ nínú agbára àtàṣẹ rẹ ọba sọ àti àtàgbára kalẹ̀ àtúbọ̀ jẹ́ agbára àtàṣẹ ògo ní fún ọgbẹ́ ti ṣe yé títà yé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi Olúwa ṣọ́ ògo àti ọlá ní fọ́lọ́run lókè ọ̀run ẹni tó dára sí ẹnì kọ̀ọ̀kan wa tó sì ṣe bẹbẹ nínú ayé wa bá a ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò abala kejì 2024 yìí ẹ má jẹ́ ká gbàgbé gbígbé nínú ìfẹ́ Ọlọ́run ó ṣe pàtàkì fún èmi àti ẹ̀yin àtúbọ̀rọ̀ jẹ́ni tó ń kíyèsí ara kí Sátánì àtijọba òkùnkùn wọ́n máa padà gbé wa ṣubú ní ẹ̀ẹ̀kejì èyí ká mọ́ rántí pàtí kọ́ wípé ogun kì yóò dìde ní ẹ̀ẹ̀kejì mọ́ so gbogbo tó lè mú kí ogun kó tún dìde ní ẹ̀ẹ̀kejì ẹ ká rí wípé àfáyà wọn dànù ẹ ká rí wípé akọlù wọn alò wọn lóló ẹ jẹ́ ká rí wípé àjìnà sí wọn pátápátá so ó pè fún ìkíyèsára lọ́pọ̀lọpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi àti èmi àti ẹ̀yin Ọlọ́run wọ̀ wá níran láti bọ́ sínú ẹ̀ṣẹ̀ kankan mọ́ a sì mọ̀ jẹ́ òmìnira láti mọ̀ jẹ́ olómìnira òtítọ́ ètí Jésù Kristi tó ti fi fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró di ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró di ọ lẹ́nu mi. Atóbi jù, ìwọ lọ́lọ́run òtítọ́, òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró di ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run ayérayé bàbá, adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́ àti ìyìn. Adá gbogbo yín padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́ àti ìyìn. Fún títóbi àtàgbára lórí ayé nìkan kan, gba gbogbo ògo. Olúwa gba gbogbo yìí. Àwọn náà tún ra tún fi ra síwájú bàbá, àmọ́ tẹ̀síwájú àti mọ̀jẹ́rẹ́ agbára rẹ̀ sọ. Títí láti mọ orúkọ lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́. Ó ṣòro fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó tún wa dayọ̀. Bá ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àjọ wa gbogbo, àmọ́ tí lóògùn bọ́ọ̀lù ògo, inú gbéga bọ́ọ̀lù gbéga, inú ṣèlú bọ́ọ̀lù ṣòro, inú bùkún bọ́ọ̀lù bùkún, ẹnikẹ́ni tó ní pàtàkì àti jáwá bọ́ mọ́. Jésù ti fi òmìnira òtítọ́ àti òdodo fún wa ní orúkọ Jésù Kristi. Ohunkóhun kò tún ní mú wa padà sínú ẹrú mọ́, sínú múnisìn kankan mọ́. Èyí tí ẹ ṣe ní àbí ti sátánì àyàká àbí ti ègún àti ìpínkan ní ọkọ̀ọ̀kan ní òtún ní pàtàkì láti dá wa padà sẹ́yìn mọ́. A mọ̀ pọ̀ sí nínú òmìnira Jésù Kristi ni, a mọ̀ pọ̀ sí nínú òmìnira Ọlọ́run lójoojúmọ́ ni. Ìjọba ọ̀rọ̀ á sì fi ṣèrè jẹ ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́ títí lálẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Àmín, àmín.